jẹ kájú kó alímí ṣe òsáàkì kó káàkiri bàbá mi adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ kájú kó káàkiri bàbá mi adébáyọ̀ kan lọ́mọ ẹ̀mí adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ kájú kó alímí ṣe òsáàkì kó káàkiri bàbá mi adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ kájú kó alímí ṣe òsáàkì kó káàkiri bàbá mi. Alimu Sofiyu, Alimu Sofiyu, Abidu Takiyu, Zainu Dinu, Anu Dinu, Kujatu Dinu, Kamanu Dinu, Kamanu Dinu. Adébáyé Sehu Saki Ugari Baba Pẹ́, ikú ní bàbá wa Sehu Saki Adébáyé ọ̀kan lọ́mọ Saki bàbá ẹgbẹ́ Adébáyé ọ̀kan lọ́mọ ọ̀gẹ̀ kájú kọ́ ìlú Sehu Ugari Baba Ajigewulere Martinode, Ajigewulere Martinode, Mínísítà Tẹ̀mọ̀ lókúndé, Gbogbo Sálámà tó gbédé, Lóńdó lè ti bí edé, ṣe Lóńdó lè ti bí edé, báwọn bá sì máa ti gbọ́ àwọn ní mínísítà lókúndé, wọ́n ní mínísítà lókúndé, wọ́n náà sọ àkágáyé, wọ́n ní mínísítà tó dédé, níbo lóhùn lẹ́yìn tí wá, níbo lóhùn lẹ́yìn tí wá, ti gbé ìbólódà tàbẹ́dẹ́, lọ́dọ̀ ṣe ìhùn àdébáyé, ẹni tọ́lọ́hùn dé ládé, lọ́dọ̀ ṣe ìhùn àdébáyé, ẹni tọ́lọ́hùn dé ládé. Ọlọ́mọ jẹ́ mi yókù ẹ̀rù ní sáré kẹ̀tún wa òkú ọlọ́run tó bọ̀ tó ń sóre. Ọlọ́run tó bọ̀ tó ń sóre fún bàbá àti òṣàkí ẹ̀wọ̀n ní padà wá dẹ̀rú. Ẹ̀wọ̀n máa ní padà wá dẹ̀rú lọ́la Muhammadu tí ò sí ọ̀rẹ́ ọlọ́run Adéwálé ẹ̀wọ̀n ní ṣubú ṣe òṣàkí. Adébáyọ̀ kan lọ́mọ ọmọdé kájú kájú ní ṣe òṣàkí. Bàbá súnmọ́ Adébáyọ̀ kórìíre. Súnmọ́ Adébáyọ̀ kórìíre kó bá ṣe ọlọ́run kó bá rẹ̀ ṣe bábọ̀ ọlọ́run ló gbé. Kó bá ṣe ìwò Adébáyọ̀ kórìíre láṣẹ ìwò Adébáyọ̀ báwa nílò lóríire. Bàbá wa nílò lórí ọlọ́run sáyé sàtẹ́gbàre. Mínísítà kan ti fẹ́ gbàre lọ́nà ṣe wà Adébáyọ̀. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kan lọ́wọ́ àlejò ṣe wò sáyé. Bàbá lẹ́yìn abádàlì mẹ́rìnbá. Àtẹ̀kí abádàlì mẹ́rìnbá kò ní kẹ́yìn wà láyé bá. Ó máa ní káyé lọ́gbọ́n tó balẹ̀ lọ sí ilé ọlọ́run mọ́káyé ti lè ní mẹ́fà. Èyí súnmọ́ lọ́rùn gidi gan-an. Èyí súnmọ́ lọ́rùn gidi gan-an. Òní bàbá àbádàwò látọ̀ fún Adébáyé sẹ́gbẹ́ bá. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kájú kó wáyé mi ṣe wò sáyé. Bàbá ọlọ́run kò jẹ́ mi ní ogun. Èbà ọlọ́run kò jẹ́ kẹ́mi yín ogun. Báwọn táyé bá pète ogun bá tó rí yín lọ́lé o. Ẹ̀yin sálẹ̀ ó padà máa ṣẹ́kọ́ dàgbọ́ bá kọ̀ọ̀kan bá tó lọ ilé ayé. Ó dára. Ó dà kọ́ta pógún. Ọpọ́gbọ̀n. Ọlọ́run. Máṣáláì máa fi wá borí wọn. Wà nínú júdàná. Láhùmul gàlíbù. Abẹ́ Ọlọ́run. A fi inú oṣù Ramadan tí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. A fi bẹ̀ Ọlọ́run. Gbogbo ṣe lè ń kọ́ta pọ̀ tó. Ọlọ́run. Wà nínú júdàná. Láhùmul gàlíbù. Ọlọ́run máṣáláì fi wá borí gbogbo ọ̀tá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أذا تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم أذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم أذا تكون له من قد يزون بني
جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. يحييكم بالتحية والإسلام والمباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Today is on the 22nd of March 2024 tó ń ṣe déédéé on the 12th of Ramadan. Dákun ṣé méjìlá aláwẹ̀ ṣe ẹ̀dá lé ní báyìí wọ Ọlọ́run. Ọlọ́run awọ lára ipò Ọlọ́run ló pa á láṣẹ ká gbààwẹ̀ yìí wà láyàwẹ̀ rọrùn, ṣùgbọ́n torí pé àṣẹ Ọlọ́run làwẹ̀, ó dẹ̀ ní la'allakum tattaqun, òun fẹ́ fi mẹ́ni tó bẹ̀rù Ọlọ́run ni. Ipò Ọlọ́run sọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run tọ̀ ọlá kí bá ṣe ń gbà yìí, Ọlọ́run wọlá pé ó rọ̀ wá lọ́rùn ká má wí mí l'Amẹ́ríkà. Ọlá rọ̀ wá lọ́rùn, èmi ò kí ń parọ́ o, mi dẹ̀ mọ́ bọ́ ṣe ń hide feelings. Ọlá àwẹ̀ rọ̀ wá lọ́rùn púpọ̀ l'Amẹ́ríkà ká má wí nǹkan mi o, torí pé iṣẹ́ ò ṣe má ṣe, a máa lọ bí iṣẹ́. Ọ̀lẹ ò dẹ̀ ṣe é ṣe lẹ́nu iṣẹ́, ọ̀lẹ ò ṣe é ṣe lẹ́nu iṣẹ́. Bí èèyàn bá ti lè jáde pé òun lọ bí iṣẹ́, bọ́lọ́mọ bọ́ ṣe prógámù ìlú yìí, tí o bá fi lè clocking tó di clocking pé o gbàṣẹ́ bá o bẹ̀rẹ̀ iṣẹ́, o ò lè ní rest of mind tó bá ṣe tán. Àfi àsìkò tó bá fún ẹ pé kò fi ní break. Ọlọ́run kò sí ọ̀lẹ kò sí mẹ́lẹ́ nílùú yìí, wàá ṣiṣẹ́ hard. Tí wọ́n bá ṣe gbogbo wàhálà yẹn kó tún dé Nàìjíríà, kó dé padà sílé, kó náà sáré ṣínú, àti bẹ̀rẹ̀ tàràwí, àtúnkí tàràwí, àtúnyànjú tàràwí. Tó bá tún kí tàràwí tán, a máa lọ bí aago 11 ká tó wá ní àtúnfẹ́ wo program àfẹ́ sùn. Tó bá tún máa di bí aago 4 àbí 3 tó lè fò dìde, so that Ọlọ́run wọlá pé àṣẹ ẹ̀ là ń tẹ̀lé. Má dùn wá ní ládàá rẹ Ọlọ́run, má dùn wá ní ládàá rẹ o. Fẹ́rẹ̀ oore ayé àtàlìkì á mọ̀ fún wa, la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bá mi tẹ love, like and share. Ṣé tí program tó fẹ́ ṣe lénìí, tẹ́ bá wo topic ẹ̀, nǹkan méjì ni. Àkọ́kọ́ ńbẹ̀ mo béèrè pé ṣé lóòótọ́ òun lọ̀rọ̀ àáfà Aládò tí wọ́n ń sọ pé àáfà kan wà tó jẹ́ Aládò nílọrin. Lọ́sọ̀kan tí ò bá yé èèyàn máa ń ṣèwádìí ẹ̀ ni, and then àsìkò tá a wà yìí kò sọ̀rọ̀ tí ó bá ti wá sórí mídíà tí yóò lè treat, so that a ń láti béèrè lóòótọ́ pé ṣé lóòótọ́ ni àáfà Aládò ó wà nílọrin. Because ẹni tó sọ̀rọ̀ àáfà Aládò yìí ó fi rinlẹ̀ wípé inú àwọn olóyè ọba Ìlọrin ni. Ẹni tó sọ ni mo sọ, má ṣe mí gọ̀ o. Ẹni tó sọ ó nínú àwọn olóyè ọba Ìlọrin ni. Ẹni tó sọ̀rọ̀ àáfà Aládò yìí, ìyẹn Ṣèkíyù náà kí n fi pamọ́, ó nínú àwọn Tìjàníyà ni. Mo kí gbogbo ẹni tẹ́ ń wọlé sí máa dé Alimọ́tù yìí, you are welcome. Wa alaikum salam. Ó ní àáfà Aládò yìí, ó nínú àwọn olóyè ọba ni. Ó tún wá sọ wípé àáfà Aládò yìí, Tìjàníyà làáfà Aládò yìí. You understand?
ṣé ní gbogbo eléyìí wọ́n sọ pé fásíà aládékèrè in kuntum ta'lamun. Hello, I will call you back. I'm in live program right now. I'm at home. I will give you a call back. Stop calling the number. I say I'm on live program right now. I'm going to call you back. You understand? Stop calling the number because I'm using the phone right now. You understand? Okay. Al-Quran ló sọ bẹ́ẹ̀ ó ní fásíà aládékèrè in kuntum ta'lamun. Ohun tí yóò bá béèrè, ohun tí yóò bá mọ̀, èèyàn máa ń ṣèwádìí ẹ̀ ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì dẹ̀ sọ fún wa pé as-su'al nisful ilm. Ànábì ní gbogbo nǹkan tí yóò bá mọ̀, tí yóò bá jẹ́ tó bá ń béèrè lé lórí, nisful ilm yóò padà rí làjì nínú ohun tí yóò mọ̀ yẹn, yóò padà mọ̀ làjì ń bẹ̀. Bí ó tẹ̀lé wọn gbé pátápátá, á padà mọ̀ làjì ń bẹ̀. Ni mo ṣe ń béèrè yẹn lénìí pé ṣé lóòótọ́ lódodo làáfáà Alado wà ní ìlú Ìlọrin. Ṣùgbọ́n kí n tó wọnú tọ́pìkì yẹn, torí máa kó àwọn ẹ̀rí kan wá lénìí, mo dẹ̀ máa dàrẹ́ ẹ̀tẹ̀ sáwà tá a jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sí ọba wa emir Allahu yasimuka minan nas la takhafu daraka wala tansha. Ọ̀rọ̀ tí wọ́n sọ sí emir wa ọba ìlú Ìlọrin pé inú àwọn olóyè ọba lẹ́ni yìí. Tí a bá ṣèwádìí ọ̀rọ̀ yìí, ṣé mọ̀ pé bí pé èèyàn kàn fẹ́ fi bí pé ẹni kàn fẹ́ fi ẹrẹ̀ ó fẹ́ fi yí gbogbo àwọn olóyè ọba ni. Ló fi já sí pé à ń láti ṣiṣẹ́ lé lórí. Àyàfi tẹ́ni yẹn bá padà jáde tó bá padà ṣàtúnṣe wípé ọ̀rọ̀ tóun sọ yìí o, òun parọ́ ni o, òun sòdodo ni o, la máa padà lẹ́yìn ọ̀rọ̀ yẹn. Because èèyàn kan lè wá sórí social media kókò máa wá da àlùmọ̀ láàmú pẹ̀lú irọ́ oríṣiríṣi, kó máa parọ́ oríṣiríṣi máa wọn àlùmọ̀ níhun tí ò ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́, kó máa sọ kí a máa fojú olè wo gbogbo ara ilé. No, à ń láti tọ́ ká mọ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́ ni, so that àwọn kí n tó lọ sórí program ẹ̀, kí n tó wọnú ẹ̀, topic ẹlẹ́ẹ̀kejì mo béèrè pé who is Don Didi? A máa sọ̀rọ̀ lórí yẹn náà lénìí. Àkànní nífẹ̀ẹ́ lójú. Ṣùgbọ́n ká tó lọ, inú Ramadan la wà. Tẹ̀fsírì oríṣiríṣi ló ń lọ lọ́wọ́ báyìí. Tẹ̀fsírì oríṣiríṣi ló ń lọ lọ́wọ́ báyìí. Èmi dẹ̀ sọ kíní kan níbẹ̀rẹ̀. Mo ní irú àwa báyìí, àwa fẹ́ kẹ́kọ̀ọ́ lórí mídíà ni. Àwa ò ṣetán láti wá bú àáfàá kan àbí láti wá tako àáfàá kan lórí fátíwá tó bá mú wá. Torí wípé Abágidéwàn, you are welcome. Khalifa Bode Olúdé, you are welcome. So that ẹ̀kọ́ làwa wá kọ́ lórí social media. Pàápàá jùlọ gbogbo tó bá di jọ mọ́ ọ̀rọ̀ fátíwá. Ṣé ti rí al-hikmatu dalla? Ànábì ló sọ bẹ́ẹ̀. Ànábì ní tí wọ́n ń pè ní làákàyè, ó ti sọnù. Ṣùgbọ́n kíbi tí o bá ti rí náà ni kò ti máa mú. Ṣé tí àwa ti rí pé jọ́ta wà ń lè kéwú, a mọ̀ pé Ọlọ́run máa padà lò wá fún iṣẹ́ báyìí. Kò jẹ́ ká mójútó dọ́yìn. Torí pé ojú ọ̀nà bísínẹ́sì lẹ́mí tèmi wà. Ojú ọ̀nà bísínẹ́sì ni. Kì í ṣe bísínẹ́sì. But gbogbo ohun tí bá fẹ́ ṣe ní bísínẹ́sì, àdúrà mi pé kó má gbàjẹ́ àfa lára mi. Kí jẹ́ àfa mi wà ń bẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bí mo ṣe rìn tó nínú ayé lójú ọ̀nà òwò, pàápàá jùlọ òwò ká ṣòwò lẹ̀ ká talẹ̀, Ọlọ́run ò gba ìjà àfa lára mi. Wallahi alhamdulillah.
alhamdulillahi rabbil alamin, torí pé ìgbàgbọ́ tèmi títí di ìsìn mo ti dúró lórí pé ìjà àfà ò ní kó má níṣẹ́. Torí mo ti já àfà mi ò lè níṣẹ́ dandan kí n jókòó ti àwọn ọmọ kéwú ni kí n má níṣẹ́ mi, ó lè lọ bí iṣẹ́ kó padà wálé lọ́sàn-án. Ẹ wò mo post fídíò kan, ìkan náà àwọn àfà àgbà ní Saudi, nínú àwọn àfà àgbà nílùú Saudi, òun ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń ṣe lọ́wọ́. Wàláhì ó náà ń ṣe Uber, ó náà ń ṣe Uber. Tó dà kó burú jù kí wọn náà kó ra mọ́tò kó máa ṣe Uber náà, kí ló wà ń bẹ̀? Kí ló wà ní kéèyàn ṣe Uber? Ó lè ló bọ́ ọmọ jẹ́ náà, 419 ló bọ́ ọmọ jẹ́. Gbogbo àwọn Tinubu tẹ̀rí yẹn, Tinubu ọkọ ya Dangote kọ Adenuga, gbogbo wọn tó wá sí Amẹ́ríkà, gbogbo wọn náà ti wá Uber rí, gbogbo wọn ti wá Uber rí. Tó dà kí láǹfààní wípé ó jẹ́ àfà ò lè ṣiṣẹ́, ọ̀lẹ ló ń pè bẹ́ẹ̀. Irú àfà yẹn ó ṣiṣẹ́ ń wá Uber. Tó dà wí mi náà ń sìn, mo am proud pẹ̀lú iṣẹ́ mi, èyí mo kàn free pé kí n sinmi ni, you understand? Gbogbo àní máa ń sọ iṣẹ́ transportation lèmi náà ń ṣe l'Amẹ́ríkà. Mo ti wá Uber rí dáadáa, mo ti wá Uber rí dáadáa l'Amẹ́ríkà. Wà alhamdulilayi lénìí náà transportation láti ń ṣe, ṣùgbọ́n kò ń ṣe Uber. Lọ́dọ̀ Ọlọ́run ó túmọ̀ sí wípé èèyàn jẹ́ àfà òní kó máa ń níṣẹ́ lọ́wọ́. Now ọ̀rọ̀ ọmọ kò pín síbì kan. Kí a bá wo Ramadan ní ọdún yìí àti gẹ́gẹ́ bó ṣe máa ń wáyé lọ́dọọdún, ẹ rí wípé bàbá wa Sheikh Habibullah Adam Abdullahi Al-Khalori wọ́n tọ́ka máa ṣe àdúrà fún wọn. Tó já sí pé ẹjọ́ nítorí tọ́lọ́run wo jọmọ́ pátápátá, ẹ bá wa ṣe làkọ́díjà kùnlé láàfi fún bàbá wa Sheikh Habibullah Adam Abdullahi Al-Khalori. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum asisu alayhi ma antum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw wa qul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbil arshil azim. Bismillahir Rahmanir Rahim. لعيلا في قريش ليلا فيه مر الله تكتاي وصيف ليلا في قريش ليلا فيه مر الله تكتاي وصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. ẹ rí i pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda bàbá fún wa lọ́dún yìí gan ni. Bàbá wa ń ta ọ̀pọ̀lọpọ̀ wa jí. Bàbá ń ta àwọn èèyàn jí gan wípé èèyàn máa ń ṣe research ni, èèyàn máa ń ṣe bars, má já àfàdújá sí wípé kọ́ọ̀là kílà ló máa gbé kiri. Ó gbọ́dọ̀ pọ̀ lẹ́yìn tó máa ṣe bars, because ìmọ̀ tá à ń sọ ìmọ̀ yẹn ò dópin. Lójoojúmọ́ tí òye bá ń yí là, tójúmọ́ bá ń mọ́, tí technology bá ń gbòde, bẹ́ẹ̀ náà ni Kùránì, ìmọ̀ Kùránì tún máa lékún. Fẹ́ntọ́lọ́n bá ní kó rìn lójú ọ̀nà technology. Ẹ wá wo àwọn ẹ̀kọ́ tí bàbá Mùdírù kọ́ wa lọ́dún yìí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ rí pípa tí bàbá Mùdírù kọ́kọ́ bọ́ta tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Abubakar, wípé bàbá ò sọ pé ànábì kọ́ ló wà nínú kòtò. Bàbá dúró lórí pé ànábì ló wà nínú kòtò. Ànábì ló ṣe ìjìra láti ìlú Mọ́kà lọ sí ìlú Mọ̀dínà. Ṣùgbọ́n bàtà ànábì ń lọ, bàbá jẹ́ kó yé wa pé Abubakar kọ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ ànábì. Nígbà tí bàbá kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn, wàláyì tàláyì súnmọ́ billahi la ilaha illa huwa. Kí ló ṣe máìkì? Táwọn yẹn ò gbọ́ ni. Ẹ gbọ́ kí ló ṣe máìkì mi?
Share now. What don't log off mic yẹn Muhammadu Abdul. Stop it now. Ṣé ń gbọ́ mi dáadáa? It's okay now. Ìgbà tí bàbá kọ́kọ́ sọ̀rọ̀ pé Abubakar kọ́ ló wà ń bẹ̀. Ẹ rí i pé èmi náà wà láyìn tí lẹ́ńtọ́ ọlọ́run mo kọ́kọ́ wò pé tọ̀ bàbá tó gbé nǹkan dé o. Ṣùgbọ́n ṣẹ́tìrì mistake táwọn èèyàn ń ṣe ni wípé tí o bá fẹ́ gbọ́rọ̀ mùdírù kọ́kọ́ yọ etí ọ̀tẹ̀ kó ń bẹ̀. Yọ etí ọ̀tẹ̀ kó ń bẹ̀. Ṣòtìrì tí mùdírù bá sọ ọ̀rọ̀ kan kọ́kọ́ lọ gbá rìsáàṣì lé lórí. Torí pé tí o bá ṣọ́ra tí o bá kàn fò jáde bí ọ̀pọ̀lọ́ ní òjò ṣòtìrì irú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí àwọn tó kọ́kọ́ fò bọ́ta. Ẹ má bínú. Ṣòtìrì àwọn tó ó fò jáde ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n lọ́wọ́lọ́wọ́ ń sì lọ́wọ́ máa ṣẹlẹ̀ sí yín. Bàbá jẹ́ kó yé wa pé Abubakar kọ́ ló wà ń bẹ̀. Ṣé wá rí Ọlọ́run ṣàánú wa o àwọn àfáà wa ti kọ́ wa ní nǹkan gan nílé kéwú o wọ́n ti ṣì wá lọ́nà kọ́lọ́run dáríjì wá ni o. Because tí a bá wo ọ̀rọ̀ yìí bàbá wa mú ọ̀rọ̀ yẹn wọ́n fi jọ ọ̀rọ̀ ìtàn Felix Nola. Bàbá ò sọ pé Felix Nola ló wà pẹ̀lú ànábì o. Bàbá kọ́kọ́ jù sílẹ̀ pé ìtàn tí wọ́n ń sọ wípé aláǹtakùn ó takùn sínú kòtò bàbá ní kò ń ṣe ti tànábì. Ìtàn àwọn Bani Israila ní tó orúkọ ẹni yẹn ń jẹ́ Felix Nola. Felix ni o kò ń ṣe David o tó ń mọ òpònú kan tó ń pè ní David Nola òpònú ní ẹ ọ̀dẹ̀ wọn tó ń kọ́ fún ẹ pé Felix ó tún ń pè ó bá pé bàtà yìí ní ọ̀dẹ̀ ó sì tiẹ̀ sàn jáde ọ̀rọ̀ mímọ́ là ń sọ lọ́wọ́. Felix Nola yìí ó ti wá 100 years before ànábì. Bàbá sọ pé orí Felix Nola yìí òun ni ọ̀rọ̀ aláǹtakùn wà kò ń ṣe tànábì Muhammad. Gbogbo àwọn èèyàn fò bọ́ta kí ni bàbá tún wí yìí o bàbá ṣe kíní kan bàbá kan wọ̀ báyìí Sheikh Habibullah Adam Abdullahi Alori OON original mo salute bàbá yẹn wò wọ́n báyìí ẹ fò bọ́ta gbogbo wọn fò bọ́ta gbúdúgbúdú bàbá yẹn wò wọ́n ẹni ẹlẹ́ni ó dẹ̀ ra jáde ó dẹ̀ ra yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ gbogbo wọn pé ẹ̀ ń bẹ́ bàbá ò nẹ́fà sọ wípé Felix Nola ló wà pẹ̀lú ànábì wọ́n ní 5,000 years adáfún jáde 5,000 years àwọn fìlà jẹ́ ní fún mi lórí kọ́ lọ́wọ́ ṣàánú mú dáadáa tábà ní ká dẹ̀ tó fẹ́ ń sìn olóhùn kí fìlà mẹ́rẹ̀ tó lọ yá o ẹ̀ tó fẹ́ díẹ̀ o fìlà yín fún mi lórí gan kọ́ lọ́wọ́ ṣàánú mi. So that ẹ wá wo ọ̀rọ̀ tí bàbá wa sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó ń ṣe tafsir lórí social media kò sí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò gbọ́ rí lẹ́yìn ìgbà tí bàbá sọ lọ́nṣẹ́ lọ gbá research gbogbo wọn padà wá rí bẹ́ẹ̀ lóòótọ́ pé nìkan wà tó ń jẹ́ Felix Nola ipe ìtàn Felix Nola yẹn ni ọ̀rọ̀ pé aláǹtakùn ó takùn síbẹ̀ torí Felix Nola yẹn Bani Israila ni ṣùgbọ́n wá wọ àwọn alábòsí yìí o gbogbo wọn ti padà rí ń sìn pé bàbá ló correct o wọn wá jáde mọ́ wọn wá sọ̀rọ̀ lahanatullahi alal kasibi lahanatullahi alal kasibi wọn wá jáde mọ́. Ṣé wá rí ìwọ tó bá ń sọ pé Abubakar ló wà ń bẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ń sọ pé mo mọ̀ jùyàn lọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo kéwú bíyàn bá ń ka Kùránì fún mi Ọlọ́run ní kó yé mi pẹ̀lú máàna ẹ̀ Ọlọ́run kó yé mi
tá bá lọ wo àdíìsì tí Kùránì tọ́lọ́hun sọ fún ànábì Muhammad Kùránì tọ́lọ́hun sọ fún ànábì nípa ọ̀rọ̀ gárì Iraq ọlọ́run sọ nínú Kùránì yẹn pé wá ansala sakinatahu ọlọ́run ní nígbà tí ẹ̀rù ń ba àwọn tó wà nínú kòtò pẹ̀lú ànábì tẹ́rù ń bà ọlọ́run wá ansala sakinatahu wáò áò tó wà ń bẹ̀ yẹn áò kí ni ó kú yé ń jù wá lọ wáì tí ọlọ́run ò lo wá ansala sakinatahu mọ́ àbí ọlọ́run tó pa àwọn méjèèjì ṣé Abubakar ò ní ìdí sẹ̀kínà kò ní ìdí fọkànbalẹ̀ tọ́ka Abubakar ló wà ń bẹ̀ wọ́n lè fún wa ni wọ́n lè sí wa lẹ́nu ni bá ṣe lé nìyẹn àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa báwọn náà ṣe gbà á nìyẹn báwọn náà ṣe gbà á nìyẹn a lè blame wọn gbá research ni but Mudiru jẹ́ nìkan tó máa ń gbá research mo rí àwọn kan náà tó wá ń fò jáde pé baba Sheikh Adam wọ́n ní Abubakar ló wà ń bẹ̀ yes baba lè sọ bẹ́ẹ̀ náà torí pé gbogbo àwọn bàbá yìí náà baba Sheikh Adam baba Kamoli baba Tajul Adam gbogbo wọn yìí náà ọ̀dọ̀ wọn gbogbo wa ti kéwú so that ihun tí wọ́n kọ́ gbogbo wa náà ni gbogbo wa ń sọ kiri ṣùgbọ́n kò sí nǹkan tó burú kíyàn náà lọ ṣe research ọmọ ọlọ́run lè fún ọmọ ní àwíyé àgbọ́yé ju bàbá lọ ó ṣẹlẹ̀ sí ànábì Dáúdà náà àtànábì Sulaiman bàbá ni Dáúdà ọmọ ni Sulaiman ọjọ́ tí ànábì Dáúdà fẹ́ dá ẹjọ́ ẹni tí ó ń bọ̀ lórí omi tí atẹ́gùn wá gbé ìrẹ̀fun àbí èlùbọ́ ẹ̀ náà ẹnìkan ń bọ̀ ìtàn yẹn wọ́n lè fún wa náà ní òwò tí mo lọ́ọ̀ tí mo tàn yẹn wípé ẹnìkan ń dáná lọ́wọ́ ó gbọ́ pé ọmọ òun ń bọ̀ láti ìlú òkèèrè ó wá ní kóun dáná fọ́mọ òun kọ́mọ òun jẹun tó bá dé ọmọ kan tó dẹ̀bi náà nìyẹn ó gbómi kaná ó fẹ́ máa dáná lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ní kí atẹ́gùn yìí dé atẹ́gùn bá gbé èlùbọ́ ó bá gbé lọ arábìnrin wa banújẹ́ wípé tí ó dẹ̀ sí nǹkan míì tọmọ òun máa jẹ tó bá dé èlùbọ́ tóun fẹ́ rò fún ọmọ òun yìí náà látẹ́gùn ti gbé lọ yìí obìnrin wa lọ sọ́dọ̀ ànábì Dáúdà wọ́n lé fún wa ní o wọ́n lélẹ̀ fún wa ní o mi ìmọ̀ bó yóò tọ́ ni o wọ́n ṣe lé fún wa náà nìyẹn o wọ́n lóbìnrin yẹn wá lọ sọ́dọ̀ ànábì Dáúdà ó lọ sọ fún Dáúdà wípé ọlọ́run ṣàánú fi láì mú orí wípé òun dáná lọ́wọ́ atẹ́gùn gbé èlùbọ́ òun lọ kó bóun pe atẹ́gùn kó béèrè lọ́wọ́ atẹ́gùn ànábì Dáúdà ó da ẹjọ́ yẹn bákan ànábì Sùláìmánà ló padà wá jẹ́ kó yé ànábì Dáúdà wípé ọmọ ẹ̀ tó ń bọ̀ yẹn lọ́lọ́run lọ fatẹ́gùn yẹn dí ọkọ̀ ojú omi ẹ̀ tó lọ́kọ̀ ojú omi ẹ̀ ti fẹ́ dànù ó ti dànù nsàlẹ̀ wọ́n lé fún wa ní o èmi ò mọ̀ bóyá tòótọ́ ni wọ́n lé lẹ̀ fún wa ní o wọ́n lé lẹ̀ fún wa ní o so that ìwọ̀n náà mo sọ ó lè rí DJ YK ní o mi ì lè sọ o but wọ́n ṣe lé lẹ̀ fún wa nìyẹn àwọn náà dẹ̀ gbé mú so that tí a bá sọ pé tí wọ́n bá sọ pé Abubakar ló wà ń bẹ wọ́n lé lẹ̀ fún wa ní Kùránì ò dárúkọ Abubakar wàláì Kùránì ò dárúkọ Abubakar bákan náà a dẹ̀ rí àwọn àdìsí lóríṣiríṣi táwọn èèyàn kà fún wa pé Abubakar ti wà ní Mọ̀dínà síwájú ànábì ó túmọ̀ sí wípé ìmọ̀ ló ní àdínì bàbá Mudiru pọ̀ lẹ́nu tó máa ń ṣe research torí pé Ọlọ́run ní kí wọ́n mọ̀ nípa technology bàbá sọ̀rọ̀ kan níjẹta ọmọ òpònú wèrè ẹ̀yà aláìníláàkáyì tí yóò tiẹ̀ ní kankan kó sí fún lórí ẹ̀ bàbá ní pé wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wẹ́dà ṣẹ́tìrí kíní kan tí ò yá àwọn èèyàn ni wípé Markaz Ta'alimul Arabiya lágége ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ òun ni wọ́n ń kọ́ ń bẹ̀ so that tọ́mọ máa ṣe tẹ̀fsírì yẹn gbọ́dọ̀ máa jẹ́ àwọn mọ́ọ́dà tó yẹ pé àwọn ọmọ kí ó máa ṣàǹfààní ń bẹ̀ má lérò pé gbogbo ayé náà ló máa wá ṣe wá sí tàwíìdì inú mọ́ọ́dà tí wọ́n ń ṣe ní Markaz ní tàwíìdì wà kò sọ ọmọ tó máa kọjá ní Markaz tí ò ní mọ̀ nípa tàwíìdì logatan aw istilah kam anwanu tàwíìdì kò sẹ́ni tí ò ní mọ̀ but tẹ̀fsírì
ní tó ń pè ní tẹ̀fsírì ó yàtọ̀ sí ẹ̀kọ́ nu class. Àwọn náà ṣàkọjá ń lè ké wọ́n lè ṣe tẹ̀fsírì fún wa. Tó máa ṣe tẹ̀fsírì fún wa a ṣáà máa rí wípé ohun tí wọ́n ń kọ́ wa ní tẹ̀fsírì ó yàtọ̀ sí ohun tí wọ́n ń kọ́ wa ní class. Ó yàtọ̀ sí ohun tí wọ́n ń kọ́ wa ní class. Mo rántí pé Suratu Yusuf látòkè délẹ̀. Suratu Yusuf láti òkè délẹ̀ wàláhì tẹ̀fsírì ni mo ti mọ̀ túmọ̀ ẹ̀. Tẹ̀fsírì ni mo ti mọ̀ túmọ̀ Suratu Yusuf. Torí pé tẹ̀fsírì ni wọ́n ti kọ́ wa ní Suratu Yusuf. Wọ́n kọ́ mi ní kíláàsì náà. Tẹ̀fsírì náà ti kọ́ wa ní Suratu Yusuf. Gbogbo ìtumọ̀ ẹ̀ látòkè délẹ̀. Ó túmọ̀ sí pé àìmọye nǹkan làwọn ọmọ yẹn máa kọ́ ní tẹ̀fsírì tí wọn lè bá pàdé nínú kíláàsì láyé àti láéláé. Tí mùdírù bá wá ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mùdírù ń kọ́ àwọn tó wà ní orí ìjókòó náà ọmọ kéwú. Sọ̀rọ̀ máa wà lérò pé dandan ni pé ohun tí wọ́n lérò ó fẹ́ gbọ́ ló fẹ́ gbọ́ lẹ́nu mùdírù. Ẹ wá wò lọ́dún yẹn sìn gbogbo yín pátápátá ta ni kò lọ kẹ́kọ̀ọ́ ní mọ́díkàsì lọ́dún yìí. Ta ni kò lọ kẹ́kọ̀ọ́ ní mọ́díkàsì lọ́dún yìí. Èyí kan tí nǹkan máa sọ fún yín ni pé mùdírù làáfàá wa. Mùdírù òun làáfàá wa. Ẹ̀fẹ́ ẹ̀kọ́ wasabiquna sabiqu ulaika muqarrabun. Àáfàá wa ni mùdírù mọ́díkàsì. Gbogbo yín lẹ padà lọ kẹ́kọ̀ọ́ ní mọ́díkàsì lọ́dún yìí. Ẹ wo ẹ jẹ́ lọ padà sílé kékeré lọ́wọ́ blue. Ẹ padà kẹ́ lọ́wọ́ blue kẹ́ lọ tún ẹ̀kọ́ yín kọ́. Torí pé ẹ̀kọ́ tán nílé kéwú. Ẹ̀kọ́ tán nílé kéwú. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe ní wóró wòré lórí social media lẹ́nu. Kí lẹ gbà jáde nígbà tó wà mọ́díkàsì? Kí lẹ gbà jáde? Nínú àwọn tó lọ mọ́díkàsì nínú yín tó wá sọ pé ọ̀rọ̀ tí mùdírù sọ yẹn kò rí bẹ́ẹ̀. Kí lẹ gbà jáde nílé kéwú? Òpònú ẹlòmíì wàláhì tàlà ń sílá ìlà ìlà wa mọ̀kìbúùlù ló bá jáde. Mọ̀kìbúùlù ló bá jáde. Mọ̀kìbúùlù ẹlòmíì bá jáde wá dórí mídíà ń sìn tó lọ́run tó wá kójọ fún ẹ ò wá ń lè mọ̀ pé àfá ẹlẹ́ni yìí. Ó túmọ̀ sí wípé gbogbo ọ tó bá máa tako mùdírù ẹ̀kọ́ ni kò lò. Ẹ̀kọ́ òun ni kò lò. Má kàn máa wá bú èbú àwọn ò fẹ́ ìbú. Fún wa ní tí àwa náà ò gbọ́ yìí tá máa gbá research tá máa dẹ̀ bá bẹ́ẹ̀. Tí ò bá ti lè ṣe bẹ́ẹ̀ ọmọ kò ṣe ẹ sọ́hun járe ò mọ kéwú. Ò mọ kéwú bẹ́ẹ̀ mi kàn yé wa yìí. Pẹ̀lú mo ṣe rí ìtí kéwú òye mi tó ẹ. Àfáàjọ́ ti fẹ́ kò lè kéwú jẹ́ ìdìjìdá ní gbà jáde. Jẹ́ ìdìjìdá bó jẹ́ pé gbogbo jẹ́ ìdìjìdá mi gbogbo mi tí àánú mi látòkè délẹ̀ àfà Ọlọ́run ló mọ mo yẹ máa ń ṣe ẹ̀sáàmù mi gíṣù ní gbogbo ẹ̀ wọ́n jẹ́ ìdìjìdá mo gbà jáde. Ẹ bá ń béèrè kí làwọn gbà jáde mọ̀kìbúùlù náà gbà jáde. Nídìí eléyìí ẹ jẹ́ ká gbà fún àfáà wa ni mùdírù mọ́díkàs. Àwa bẹ̀ lọ́hùn ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run bá wa yọ̀ǹdẹ̀ fún bàbá wa Sheikh Habibullah Adam Al-Kalori. Ọlọ́run o bàbá ń fún alẹ́kọ̀ọ́ tó pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú tafsir. Ọlọ́run o àwọn tó bẹ̀rẹ̀ náà nìkan kan parí ẹ̀ fún wa. Tá bá wá parí ẹ̀ Ọlọ́run máa fi lè ṣe ìkan tó kù tí wọ́n máa kọ́ wa láyé àti láàyè la hawla wala quwwata illa billahi al-aliyyu al-azim. Naam bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ wá padà sórí tọ́pìkì gangan. Ṣé lóòótọ́ ni àfá Alado wà nílọrin? Ẹ rí wípé èmi ò kí ń sọ̀rọ̀ láì ní ẹ̀rí lọ́wọ́. Àwọn èèyàn ṣe mọ̀ mí pé ọ̀kan lọ́mọ o kò sẹ́rí kò sọ̀rọ̀ lèmi. Kò sẹ́rí kò sọ̀rọ̀ lèmi. Ṣùgbọ́n tí n bá gbọ́ nǹkan kan mo máa ń fẹ́ kí ẹni tó sọ ẹ wo bí mùdírù ṣe sọ̀rọ̀ yín sìn wọ́n padà ṣe láláì tó yẹ gbogbo wa. Àfẹni tí ò ní gbà náà ni ò ní gbà. Ó mọ̀ pé Felix Nola ó wà òun náà dẹ̀ lọ́nu kòtò yẹn ó mọ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ bẹ́ẹ̀ má wulẹ̀ jiyàn mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ àfá Alado yìí lọ́dọ̀ tèmi mo rí gẹ́gẹ́ bí blackmail. Mo rí pé wọ́n fi ṣe blackmail fún ìlú Ìlọrin ni. Wọ́n fi ṣe blackmail fún ìlú Ìlọrin. Ẹni tó wá sọrú ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ náà tàbí
kó sọ fún wa wípé ohun tóun sọ yẹn bó ṣe rí nìyẹn o àbí bẹ́ẹ̀ kọ́. ẹ rí wípé bọ́ọ̀yì ọmọ ní jìbìtì tó wà ní Belfast tó ti di èrò Nàìjíríà tó lè kó Nàìjíríà mọ́ Ifáṣètò, ọ̀pọ̀lọpọ̀ wọn ní pé àwọn gbé dáwà tàwíìdì dání tí wọn ò dẹ̀ mọ nǹkan kan nípa tàwíìdì. Wàláì tàwíìdì ò yé wọn. àbí wèrè tí wọ́n ń pè ní Don Didi tí bàbá ẹ̀ ṣẹbọ kú, bàbá ọmọ tí wọ́n ń pè ní Don Didi yẹn bàbá ẹ̀ ṣẹbọ kú ni, promoter olórin ni bàbá ẹ̀, promoter àwọn olórin ni bàbá ẹ̀. bàbá ẹ̀ kẹ̀kẹ̀rẹ́ ó ṣù ìyá ẹ̀ lópo ni, bàbá ẹ̀ wọ́n ṣù ìyá ẹ̀ lópo ni. ẹ̀gbọ́n kábíyèsí òun ni ọkọ ìyá ẹ̀. nígbà tí ẹ̀gbọ́n kábíyèsí kú ni wọ́n ṣú ìyá ọmọ yẹn lópo fún kábíyèsí. ẹ dákun ṣerú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tí wọn ò mọ̀ ń pa ẹ̀sìn tẹ́ wá ń sọ fún wa pé eléyìí ẹbọ tọ̀hún ẹbọ, eléyìí ẹbọ tọ̀hún ẹbọ láti máa fi ba àwọn àáfàá lórúkọ jẹ́. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń pè lẹ́bọ, tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń pè lẹ́bọ, ẹ kàn ń da àlùmọ̀ láàmú, ṣùgbọ́n Ọlọ́run ti gbé yín pàdé tó ju tiyín lọ. wàláì tàláì Ọlọ́run gbé yín pàdé tó ju tiyín lọ, torí pé èmi tí ẹ̀ ń rí mo tí mò ń ṣe ìlú rọ̀ mí lọ́rùn jù. wàláì tàláì èmi ò sọ fún yín pé kí ẹ má ṣe ohun tó bá nù ìwọ̀n yín o, but ẹ má parọ́ pé súnà lẹ́ ń jà fún, ẹ jà fún súnà. ẹ má pè ní pé súnà ànábì lẹ́ ń jà fún, irọ́. ẹ ń ṣe búlì ni, búlì òun lẹ́ ń ṣe lọ́ndà fracas. tó bá dẹ̀ pé búlì náà lẹ́ máa ṣe awó bẹ̀rù awó òsánà ìjà àjọ máa ṣe lọ wò ó bàbá asúré wá látọ̀run ò tí mọ nǹkan kan wò ó bàbá ẹ̀ máa láìkẹ́ ọ máa lọ́ọ̀fọ̀ ẹ̀ gan ń tájọ́ bẹ̀rẹ̀ yìí. yẹn wá sọ kínní kan fún ẹ, bọ́ọ̀ì tí wọ́n ń pè ní Don Didi yẹn, fẹ́ni tí ò bá mọ ẹni tó jẹ́ Don Didi, bọ́ọ̀ì tí wọ́n gbé jáde lórí madrasa tó wà àbíyá yẹn, wàláì tàláì súnmọ́ billahi la ilaha illa huwa, mo kí máa ń lọ́ọ̀yà Àdìyó Adébọ̀, you are welcome. bọ́ọ̀ì tí wọ́n gbé jáde yẹn ẹ pé mi ò kọ́kọ́ dá sọ̀rọ̀ yẹn, èmi máa ń fẹ́ ṣèwádìí nǹkan mi dájúdájú kí wọ́n á dòótọ́ mú. mo ti padà wá gbá rìsáàṣì lórí ẹ̀, mo ti wá rí wípé bọ́ọ̀ì yẹn rọgbọn náà ní Don Didi. wàláì tàláì súnmọ́ billahi la ilaha illa huwa, bọ́ọ̀ì yẹn ní Don Didi, bọ́ọ̀ì yẹn ní Don Didi, bọ́ọ̀ì yẹn gangan òun ní Don Didi. ẹ ti rí fúù néèmù ẹ̀ gangan, fúù néèmù ẹ̀ gangan Táíwò ló ń jẹ́, ọmọ ọba ni. bọ̀kan ló tó yà mí lẹ́nu níbẹ̀ ni pé ìwọ tí ó pọ́síbù kó dọba lọ́la ó wá lọ involve ara ẹ sí gbogbo rọ́bìṣì báyìí. ọmọ àfàìmọ̀ kó má yẹ pé wàá fetí gbọ́ òye yẹn ni o, torí pé látẹ̀ní a máa drag ẹ títí lọ́jọ́ alẹ́ ni. wàláì tàlà máa drag ẹ pa, gbàgbé a máa drag ẹ pa, torí pé àìmọye àwọn àáfàá tó ní orúkọ ní àwọn àáfàá onísúnnà ló ti bà lórúkọ jẹ́ lórí social media. ọlọ́run àti ẹ̀wọ́lá àwọn àáfàá ńlá tí wọ́n gbé súnnà tànábì Muhammad dání bí àwọn Dr. Sharafuddin, ẹ̀kọ́ lébẹ̀rẹ̀ àwọn bàbá yẹn wàá kàn pé ní Sharafa, àwọn bàbá wa àwọn bí ẹ̀yà àwọn àáfàá ńláńlá yẹn ẹ̀kọ́ ń bá wọn lórúkọ jẹ́. wọ́n rò pé wàá lọ scot-free, wàá lọ́ọ̀fẹ́ wàá láìkẹ́ gan. tó ti rí ọba yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, ó láàánú àwẹ̀ tá a wà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó máa fò ẹ̀dá, wàláhì ó máa fò ẹ̀dá, àlùbáríkà nínú àwẹ̀ tá a wà yìí, ọba yẹn máa fò ẹ̀dá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. máa lórí prógámù jàre, ẹ ló máa pè padà máa lórí prógámù. kí ló ṣẹlẹ̀ mo ṣe prógámù lọ́wọ́ máa bẹ̀ sọ̀rọ̀ létà.
send message so that orúkọ tó ń lò lórí Facebook tẹ́lẹ̀tẹ́lẹ̀ Don Ty Ọlábọ̀dé ló ń lò Don Ty yẹn mi Táíwò Ọlábọ̀dé ló ń lò òun gangan ló ṣí péjì Dan Didi yẹn àmọ́ náà admin tó wà ń bẹ̀ Saheed Shittu wà náà admin Lukman tó wà l'Amẹ́ríkà ó wà náà admin ìkan náà ọmọ bàbá ẹ̀ tí wọ́n pè ní Adétúnjí Dọlápọ̀ òun náà wà náà admin so that gbogbo àwọn tẹ́tí bà lórúkọ jẹ́ ọjọ́ tí wọ́n bá dẹ́kun àti má bà ní lórúkọ jẹ́ mọ́ ọjọ́ Ọlọ́run máa wá bá òun náà lórúkọ jẹ́ kanlẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí wọ́n náà lọ bá bàbá kí ó gba góòdì ní London ó yẹ lẹ́nu ìwọ lọ bá bàbá kí ó gba góòdì ní London lóòtẹ́ẹ̀lì wọn ìwọ lọ bá wọn ní London lóòtẹ́ẹ̀lì wọn ṣé o mọ̀ pé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tí bàbá yẹn tètè pè mí èmi mú kí bàbá yẹn change room wọn èmi mú ní kó change room wọn àìjẹ́ bẹ́ẹ̀ o ní aburú tó fẹ́ lọ ṣe fún bàbá yẹn ní UK gbà yẹn bàbá yẹn lọ sí UK so that màá retí ní o àfi ilẹ̀ ẹ má parọ́ mọ́ súnà bloggers ní ẹyọ súnà kò ń bẹ nídìí eléyìí bí yẹn ṣe jẹ́ nìyẹn ní ṣókí ẹ jẹ́ wọ́n padà sórí ọ̀rọ̀ Alfa Alado ẹ rí pé fídíò kan ti ń já ròyìnròyìn tipẹ́tipẹ́ ní tí Saheed sọ ní Kútọ̀nù nípa Alfa Alado ẹ jẹ́ n play fídíò yẹn ẹ jẹ́ n play fídíò yẹn kí wo wá gbọ́ fídíò yẹn ẹ jẹ́ n play fídíò ok wọ́n lélẹ̀. tí bá dárúkọ àfáà tó ń lu àdó Nàìjíríà fún yín tó wá fi àdó lù wọn ní jìbìtì ní Kòtónú àbí ní Tógò ń bí ẹ̀rù á bà yín ìkọ́nà wa amọ̀lọ́rin ni o. ẹ̀bùn wọn láti ẹ̀. báwo ẹ̀bùn wọn láti ẹ̀. mọ̀ ń bọ̀ lọ́wọ́ náà ni. amọ̀lọ́rin ni o bàbá wa ni ń bọ̀ láti rí amọ̀lọ́rin ni o nínú àwọn olóyè tó ń ṣe joyè ńlọrin ni o àgbà àfáà yín ńlọrin ni o ní Tìjàníyà. mọ̀ ń bọ̀ ni mọ̀ ń bọ̀ láti rí. ṣé ń gbọ́ o. àfáà sálámọ̀sádò Alfa Alado àwọn èèyàn kan wọ́n ti kó sínú àdánwò Alfa Alado nígbà tá Alfa Alado wá ẹ máa gbọ́ o Alfa Alado wá fi ó wá sálámọ̀sádò àdó ń dáhùn lápẹ̀tùwé kéèyàn Alfa Alado láti Nàìjíríà ẹ̀kú wà nú àdó àfáà wá sálámọ̀sádò pé assalamu alaikum wa alaikum salam àdó wá ń dáhùn àdó nígbà tó wá jọ communicate pẹ̀lú lábáwá bóyá lábátọ́jọ tí Alfa Alado gbọ́ ọ̀rọ̀ wà lórí ẹ̀ o. gbàtọ́ wá gbọ́ tán Alfa Alado wá mádò gbàtọ́ Alado wá mádò wá sí ó wá bu ẹbu sí onítọ̀hún ní ọwọ́ báyìí ó wá fọwọ́ gbà káì ẹbu yẹn wá dọ̀fẹ́ ó wá wọnú àdó wọnú ọ̀gbọ́ àdó ṣe kí ni o àdó kí ni mo tó bá àdó ṣe o àdó ṣe kí ni o àdó wá wọnú ara lọ àdó ẹbu wá wọnú ara lọ nígbà tí ẹbu yẹn wọnú ara lọ Alfa Alado wá sọ pé ẹ máa gbọ́ o Alfa Alado ni mò ń sọ o bí ìdárúkọ ń sìn mo dẹ̀ lè dárúkọ wàláhì kò sí tó dì mí mú kò sí kankan tó dì mí mú. ẹ mọ dárúkọ. ẹni ò tẹ̀sí dárúkọ. ọmọ wọlé tètè ni ọmọ. ó ń jẹ́ ní tètè ni ó ti yá wọn ti wá. Alfa Alado wá fọwọ́ gbá ẹbu wá tọ́fẹ́ ó wọnú ara Alfa Alado wá ní tó kọ́ ń sìn báyìí ni pé a máa ráyè màálù báyìí àbí a máa ráyè àgbò báyìí. 36. àgbò 36 l'Alfa Alado fẹ́ gbà àgbò ìmẹ́ 36 ìmẹ́ Alfa Alado ní kọ́ máa rà mẹ́ 36 onítọ̀ wà wọ Alfa Alado káì Alfa Alado lẹ́lẹ́yọ̀ Alfa Alado wà onítọ̀ wà ó wá wù Alfa Alado pé òun náà ti kọ́ kínní yìí rí ìwọ Alfa Alado mọ òun ti ṣe kínní yìí rí gbogbo ní
tó ń ṣe òṣì ló ń ṣe kò ní túmọ̀ sóhun orúkọ wa ní òun lọ pé ẹ bá wọlé tó ẹ bá ti lọ Nàìjíríà wà fún ilé àbálẹ̀ lóní irọ́ agbọ́dọ̀ kẹ̀kẹ́ òun fẹ̀mí ara ẹ wéwu wọ́n máa kú àfa aládùn wa ń sọ fún onítọ̀hún kó máa ṣe kí ni o ó máa ṣe kí ni o ó máa kú àfikún mú wa káwọn ṣe lọ rẹ ẹran yẹn kó gbé owó wa kó kó wá sínsìn àfa aládùn náà lọ gbowó lọ́wọ́ ìyá wa kù 33 million àbí 30 million àbí 30 million sefa tó dúró fún bí 30 million naira báyìí nílùú bí lọ́wọ́ yìí àfa aládùn wa ó ń gbá gbogbo àwọn èèyàn ní Togo fún ẹ̀kọ́ níbẹ̀ ó wá ń fi kíní yẹn bu yẹn tó ń bù sí wọn lọ́wọ́ tó bá ti wọnú ara wọn á sọ fún wọn àwọn gbọ́dọ̀ ṣètùtù yẹn ni o àwọn gbọ́dọ̀ pa ẹran yẹn ni o ó fi gbówó lọ́wọ́ gbogbo àwọn èèyàn fún ẹ̀ka fún wọn lẹ̀ bàbá ẹ̀ka fún wọn lẹ̀. ẹtú wọn bọ̀ lọ àfa aládùn tó máa ń mú ìyàwó ẹ̀ káàkiri o. kí ẹ̀ ń gbọ́ o èmi ò sí mọ àfa aládùn. tó kún kẹ́kẹ́ èmi ò mẹ́rin lọ́wọ́ o. ẹ̀rí tó jiná bàbá wa bá ń bọ̀ o. ẹ rí i pé ó fi rinlẹ̀ pé àáfà aládùn yìí ọmọ Ìlọrin ni nínú àwọn olóyè ọba Ìlọrin ni Tìjàníyà ni ó máa ń mú ìyàwó ẹ̀ kiri but èmi ò mọ àáfà yẹn. ẹ rí i pé jọ́ tí mo ti máa ń post fídíò yìí kò sẹ́ni tó gbé fọ́tò anybody sí rí because ẹ̀dá tọ́rọ̀ mú dé mi tí ò bá ti sẹ́ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ mi èmi kì í sọ o tí bá sọ ọ̀rọ̀ kan ẹgbà kí mo ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ tẹ́ni bá challenge pé kí n gbé jáde wà láì máa gbé jáde tí wọ́n jọ́ tó ń sọ̀rọ̀ èmi ò mẹ́ni tó ń jà fà ládùn kò bá ṣe gbogbo aráka kémi àti ẹ̀ máa wò pé ẹni báyìí ló ń jọ èmi ò ní dárúkọ torí pé tí èèyàn bá gbọ́ nǹkan lórí mídíà tí wọn bá ti dá orúkọ yẹn fún ẹ ẹlòmíì ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni kó lọ forúkọ ẹlòmíì síbẹ̀. ṣé wàá rí ọ̀rọ̀ tí Ṣèkíyù sọ yìí Adélè Aṣọ you are welcome. ẹ rí i pé ó fi allegation yẹn kan olóyè ọba lọ ní ó túmọ̀ sí pé tí àbá ti mú ẹni tó jà àfà aládùn yìí ó fìrà kúra yẹn ó fìrà gbogbo àwọn olóyè ọba ó fìrà wọn lára. now ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ báyìí ṣé ti rí àṣẹ ló máa ṣẹ̀wọ̀n rárí kí mo wí àṣẹ ló máa ṣẹ̀wọ̀n rárí. mo post kíní kan sórí péjì mi ní sínú ìjẹta kọ́ ni èmi kàn kọ sórí péjì tèmi ní tí mo lè kọ sórí péjì mi yẹn mi ò dárúkọ àáfàá kankan ṣùgbọ́n níparí ẹ̀ mo sọ wípé ẹ rí i pé gbogbo ayé ló máa padà mọ àáfàá aládùn ẹ ti lọ́dọ̀ àwọn ọmọ ìgboro lẹ́gọ̀fà náà pẹ̀lú ẹ̀ ájì màrúfù ọmọ ọ̀dọ́ àgbà lẹ́gọ̀fà mo ju lámbà yẹn ni mo wá wo ẹni tó máa kó sí lámbà yẹn torí mi ò kú dárúkọ àáfàá kankan èmi ò dẹ̀ mọ àáfàá aládùn ṣùgbọ́n mọ̀ pé àwọn èèyàn gọ̀ lórí mídíà yìí o àwọn èèyàn gọ̀ gan o mo ju lámbà yẹn báyìí ọmọ òpònú tó wà ní Ìbàdàn pé rẹ̀ ní sáàkì yẹn ó rọ́ọ̀lù ní gbàngàn ó rọ́ọ̀lù dànù ní torí pé òun ló padà wá lọ sọ̀rọ̀ èmi ò dẹ̀ mọ̀ èmi ní àbá aládò èmi ò ní tẹ́jà àbá aládò but nítorí pé ọmọ àsè ni àsè lẹ́dọ̀ máa ṣe wọn rárí ẹni tó ń sọ ọ̀rọ̀ níwọ̀nba ọmọ ọgbọ́n ni ó mọ̀ọ́mọ̀ kóòdì orúkọ yẹn ó mọ̀ọ́mọ̀ kóòdì ẹ̀ sọ̀rọ̀ àwa náà tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mi ò nẹ́rìí lọ́wọ́ wáì tí máa forúkọ àfáà kan sí èmi ò forúkọ àfáà kankan sí ṣùgbọ́n torí pé òun gọ̀ ọmọ orogun lòun tó máa ń torí wọmí gbóná
wọ́n wá rán pé kóun lọ jáde kó lọ sọ̀rọ̀ ẹ wá gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ èmi kọ́ ni màá sọ ẹ gbọ́ nǹkan tó sọ o ihun tó sọ leléyìí o òun ló sọ o ẹ máa gbọ́ ohun tó sọ o èmi kọ́ ló sọ ọmọ ọdẹ ló sọ ọmọ àṣẹ ló sọ arìndín ló sọ pé òun mọ àáfàá Alado ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ní sùúrù jẹ́ kí n play ilé mo fẹ́ play òun dànù. Àti delete yẹn kó ń bẹ̀ ni. Ọmọ àṣẹ ló sọ bàbá yẹn gọ̀gàn sẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ iná kíní kan tá a dẹ́ bá parò wèrè agínítì wèrè ló lọ mú wèrè rọ́ọ̀lù straight ni arìndìn fídíò ọ̀hún gan dàjàre jẹ́ kí n lọ play torí the truth yẹn gbà náà. Because ẹni tó ń sọ̀rọ̀ Alado pàdí ẹni ẹjọ́ wà ní ìyẹn tó sọ̀rọ̀ Alado ẹjọ́ wà ní sọ́dà bí wọn ló wá sọ pé kókó lọ dárúkọ ẹni tó dárúkọ ní o I don't know torí pé o mention ẹni tó ń bá wí ẹni tọrọ ẹdẹ ìjọ mọrọ Alado tó ń sọ̀rọ̀ Alado òun ní Ṣèkíyù èmi ò never dárúkọ àfáà kan mi sọ pé mo ní àṣírí Alado lọ́wọ́ lóòótọ́ mo gbọ́ àwọn kankan pé àfáà kan ó ju àdó sí àfáà kan lápò ẹ gbọ́ mi o èmi gbọ́ pé àfáà kan ó ju àdó sí àfáà kan lápò èmi ò dẹ̀ mọ àfáà tó ń jù lásán ju àdó sí lápò mi ì mọ àfáà tó ju àdó síyàn lápò torí mi ò nẹ́rìí ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n mo gbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ju àdó síyàn kan lápò mo dẹ̀ bìlífù pé ohun tí n bá ti nẹ́rìí ẹ̀ lọ́wọ́ èmi ò ní sọ so that àwọn tó mọ̀ ń pa ọ̀rọ̀ àdó wọ́n ju àdó síyàn lápò tó bá nẹ́rìí ẹ̀ lọ́wọ́ tó bá fún mi màá mọ̀ pé yes ẹ gbọ́ àfà wọ́n nípa ẹjọ́ àdó sí lágbájá lápò báwo lọ́wọ́ àdó ṣe jẹ́ èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ àdó mi ì lè sọ tí n bá mọ̀ ṣùgbọ́n èyí tí Ṣèkíyù oníjìbìtì yìí Fáṣítù sọ yìí ó ṣe déédéé nǹkan tí ọmọ Yárò yẹn sọ ẹ wá gbọ́ lẹ́nu ọmọ Yárò yẹn bísímìlà. mọ́ bàbá mufti Ìlọrin wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ta ló sọ bẹ́ẹ̀? ẹ jọ̀ọ́ ó dárúkọ bàbá mufti ó dárúkọ bàbá mufti ta ló sọ̀rọ̀ bàbá mufti fún ẹ ẹ gbọ́ mi ta ló sọ̀rọ̀ bàbá mufti fún ẹ nípa ọ̀rọ̀ Alado ta ló dárúkọ bàbá mufti ṣàǹkì mi ìdárúkọ mufti kan bí kọ́ńsìn ìwọ ló ní pé ọ̀rọ̀ bàbá mufti èmi ò mọ ẹni tó sọ̀rọ̀ bàbá mufti fún ẹ ìwọ ló wá forúkọ mufti tó jẹ́ sí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí Saheed sọ yẹn ìwọ ló mọ àáfàá tó ń jẹ́ àáfàá Alado yóò máa nẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtúrere ẹ gbọ́. ní wọ́n ń dún màkúrú. mọ́ta ni. mọ́ bàbá mufti Ìlọrin. ta ló ní tọ̀hún. wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. ta ló ní tọ̀hún ta ló ń dún màwúrú mọ́ bàbá mufti dárúkọ wọn kó dẹ̀ mú proof ibi tí ẹni yẹn ti sọ wá ipe ẹni yẹn dárúkọ bàbá mufti o ipe ọ̀rọ̀ bàbá mufti lòun ń sọ o dá orúkọ ẹni tó sọ àti ibi tó ti sọ kó gbé proof ẹ̀ wá. ọ̀dẹ̀ ni wise tó bá ń gbọ́ fọ́ tẹ́lẹ̀ ọmọ mugun ni ẹ àṣẹ ló máa give up
wo tá bá fún ẹ bí yàrá yẹ ẹ̀dá wa tẹ̀lé ni a ní ó jura àwọn lórí mídíà yìí ẹ dákun tó bá wá ń sọ̀rọ̀ bàbá Mufti Ìlọrin dákun ṣé èmi lè wá sórí mídíà kí n máa wá dárúkọ Shehu Faruq Oníkíjìpá o kí n máa wá ní pé mò ń bú Shehu Faruq Oníkíjìpá ní Shehu Faruq Oníkíjìpá tí mo fara kín lórí ọ̀rọ̀ wọn lórí social media tí mo fara kín lórí ọ̀rọ̀ Shehu Faruq lórí social media tí mo mọ̀ pé nítorí ọ̀rọ̀ Shehu Faruq ni mo jẹ́ kọ́kọ́ ta lu ọmọ wèrè yìí tí mo pè ń gbà yín àbóyọ o mọ iye ọdún tí mo fi tẹ̀lé Shehu Faruq Oníkíjìpá ni ọ̀dẹ̀ torí èmi ò bìlí pé èmi ló ń báwí torí mi ò ní dárúkọ owó àwọn Mufti torí mi ò ní ẹ̀rí àdó lọ́wọ́ ẹni tó ń sọ̀rọ̀ àdó ló máa ń lu ẹjọ́ máa yanjú ẹ̀ ń sìn torí wọ́n lè dárúkọ bàbá Mufti ń sìn èmi ò mọ nǹkan pọ̀rọ̀ bàbá Mufti ẹ̀yin Shehu Faruq tí mo tẹ̀lé lódìdí ọdún mọ́kànlá mo tẹ̀lé Shehu Faruq ṣé o mọ̀ ni o ṣáà mọ̀ àṣà ń pàdé ń bẹ̀ àṣà ń pàdé ń bẹ̀ àbí wàá sọ pé o mọ̀ pé inú àwọn àléfà Shehu Faruq Oníkíjìpá ni mo jẹ́ tọ́lọ́mbádé wa kádàrà pé áádá fáríkù bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà wú tọ́lọ́mbá ní pé ìpínyà dé láàrin èmi àti wọn bí salam kọ́ wà láàyè wọn èmi náà wà láàyè tèmi náà alhamdulilayi ọlọ́run ń gbé wọn ga ọlọ́run ń gbé mi náà ga alhamdulilayi ìgbàjọ́ ń polówó wa lọ́wọ́lọ́wọ́ ni kọ́lọ́ má bá ọlá bàbá Mufti jí Shehu Faruq jẹ́ kọ́lọ́ má bá ọlá tèmi náà jẹ́ ó mọ̀ pé ó jura wọn lọ ọ̀dẹ̀ ni ẹ́ ìdíwú ìlàsẹ̀ bí ilé rọ̀ bíkà bílẹ̀ ikima wàlìmọ́ ìzọ́tulẹ̀ asana láká ènìyàn fi ń sọ̀rọ̀ lórí social media ọ̀dẹ̀ ni ẹ́ bábú aya ni ọmọ rọ́ọ̀lù ó ti rọ́ọ̀lù ń sìn yìí o torí èmi ò mọ tó gbọ́rọ̀ bàbá Mufti o èmi ò mẹ́ni tó sọ̀rọ̀ bàbá Mufti o ìwọ ló dárúkọ bàbá Mufti o ó ti ń sin wọn ti ń gbé fọ́tò bàbá Mufti sí sọ̀rọ̀ ìwọ nísìn ìhun tí ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ ẹnu aṣièrè láti ń gbọ́ sọ̀rọ̀ tí ń sìn ìwọ ló ń jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tí Saheed sọ yẹn ìwọ ló jẹ́ ká mẹ́ni tó ń bá wí because àwọn ò mọ̀ tẹ́lẹ̀ àmọ́ àní èmi gbọ́ pọ́ ní ọ̀kan lọ́fàdé sí ọ̀kan lápò mi ò mọ̀ nítọ̀ òun náà mo máa sọkọ tí mi ò mọ̀ ń jà fún fásitì kúbi nọ́mbà ìfàtàbà ìyánu ó gbọ́dọ̀ ní ẹ̀rí kan tó fẹ́ sọ lọ́wọ́ náà lọ sọ ẹni tó ń dárúkọ bàbá Mufti Ìlọrin sọ ẹni tó ń dárúkọ ẹ̀ ó gọ̀gánú ayé wo ṣọmọ kó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sọ wípé tó bá kọ tí ẹ̀wọ̀n o lè bá Saheed ṣe ẹ̀wọ̀n wàláì tàláì súnmọ́bì láìláì láwà inú àwẹ̀ ni mo wà yìí ọjọ́ ni ọ̀sẹ̀ ni oṣù ni ọdún ni wàláì wàá ṣẹ̀wọ̀n wàláì tàláì wàá ṣe ẹ̀wọ̀n mo tún búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí wàá ṣẹ̀wọ̀n tí ò morúkọ tí wọ́n ń pè mí ní abániwọ́ ọ̀ràn tí yóò dá náà ń pè mí abániwọ́ ọ̀ràn bọ́ì kan nínú àwọn ọmọ Yorùbá nation nígbà kó sọ ọ̀rọ̀ kan ọjọ́ tó sọ ọ̀rọ̀ yìí ní pámí bọ́ì yẹn ni òun bẹ̀rù ọ̀kan lọ́mọ o ó ní tí ọ̀kan lọ́mọ bá ń rún ọ̀rọ̀ mọ́ ẹlẹ́sẹ̀ wọn bí yàrá ìyá ẹ̀dá ò lè bọ́ mbẹ̀ àní wàá sọ bí tí wàá sọ ẹni tó dárúkọ bàbá Mufti igo explain o he go explain tire no evidence he go explain tire no evidence àní ọdún mọ́kànlá lèmi fi tẹ̀lé Shehu Faruq Oníkíjìpá jẹ́ kí n fi àwọn fọ́tò kan rẹ̀ mi báyìí jẹ́ mi àwọn kíní kan rẹ̀ kò bí báyìí kó lè mọ àjọṣepọ̀ tó wà láyé Shehu Faruq àwọn èèyàn ti mọ o ìwọ lè má mọ̀ kó n kọ́ lè máa jọ tó wà láàrin màtí Shehu Faruq jẹ́ kí n fi kíní kan rẹ̀ wo bí báyìí kí leléyìí aliamani asalatu every Sunday America branch èmi ni first missioner èmi ni first missioner tó kọ́kọ́ jẹ́ àlééfà fún Shehu Faruq Oníkíjìpá l'Amẹ́ríkà èmi ni first missioner jẹ́ ìsọ fún yẹn dákun bí Ọlọ́run bá sọ pé ìpínyà wá dé wò ọjọ́ tí à ń ṣe fìdáhù fún ìyàwó olóògbé ajáwa Aminat ìyá tó bí Shehu Faruq Oníkíjìpá ọjọ́ tí à ń ṣe fìdáhù fún l'Amẹ́ríkà lélẹ́yìí ó ti di pé
àáfà Màkóńdòrò yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá ń bàdígà nìyẹn bẹ̀ bàbá ń bàdígà ló wọṣọ blue yẹn Àyìnkẹ́ Ajákúdí ló tẹ̀lé yẹn èmi mo tẹ̀lé àáfà wa àìnúrìdọ́ àwọn nìyẹn l'Amẹ́ríkà nígbà tá à ń ṣe fìdáwò fún ìyàwó ajá mi ná nígbà tí ìyà kú kó lè mọ àjọ tó wà láàrin màjẹ́ Farouk ní kíjìpá wò ó jẹ́ kí n fẹjọ́ tí wọ́n fún mi sátífíkẹ́ẹ̀tì hàn mí wò òun lélẹ́yìí ọjọ́ tá à ń ṣe fìdáwò fún bàbá lélẹ́yìí tó ti rí èmi bàbá ń bàdígà àfà àìnúrìdọ́ àwa nìyẹn dákun tó ti rí wò ó ọjọ́ tí wọ́n fún wa ní sátífíkẹ́ẹ̀tì lélẹ́yìí tí mo gba sátífíkẹ́ẹ̀tì branch missioner aliamani America branch wo òun lélẹ́yìí ọjọ́ fún mi ní sátífíkẹ́ẹ̀tì nìyẹn tó ti rí torí pé mi nìyẹn ajára mọ́ta nìyẹn ajára mọ́ta ìyàwó ṣé Farouk ní kíjìpá jẹ́ fi ṣé Farouk gangan wọ̀nyí kó lè mọ̀ pé eré kọ́ o ṣé Farouk ní ṣó ti yẹ ọ̀kíní ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ṣó wá rí Sheikh Ibrahim náà wà ń bẹ̀ ọjọ́ àti lọ́n ṣe ẹ̀ lélẹ̀ ṣó yẹ ṣó wá rí jẹ́ sọ kíní kan fún ẹ inú àwọn ọmọ tó ṣe é dímọ́ tó tún ṣe àdíá fún Sheikh Farouk ní kíjìpá lèmi wá torí pé ìyàtọ̀ wà nínú ìdímọ́ àti àdíá ṣé tí gbogbo ẹni bá lọ ṣe ìdímọ́ lọ́dọ̀ àfà láyé wọn máa ń rí báyé ẹ ṣe rí yẹn ó gbọ́ gbogbo ẹni bá lọ ṣe ìdímọ́ lọ́dọ̀ àfà máa lò yọ ni ó máa ṣe ìdímọ́ kú ni ṣùgbọ́n tó bá ń ṣe àdíá tó wá ń fi ìdímọ́ díẹ̀díẹ̀ kún lọ́lọ́run máa ní kọ́rọ̀ tí wọ́n rí bí ọ̀rọ̀ tiwa ṣe rí yìí ṣe bá jọ pàdé ń bẹ̀ dáadáa kò sẹ́ni tí ó mọ̀ ní gbogbo àwọn àléfà Sheikh Farouk ní kíjìpá pé ọ̀kan lọ́mọ ògbóṣì débẹ̀ mi ò dẹ̀ fi orúkọ Sheikh Farouk ṣe nǹkan kan nínú ayé ọlọ́run pè wọ́n léèyàn wọ́n ń lo orúkọ wọn èmi náà ọlọ́run ṣe mí léèyàn l'Abẹ́òkúta mò ń lo orúkọ mi ọ̀kan lọ́mọ ìgbà tí mo kọ̀ fẹ́ rẹ́gísítà estate tí mo ní ní Abẹ́òkúta ni mo join orúkọ mi àti wọn papọ̀ ọ̀kan lọ́mọ Harmony estate mo join yẹn papọ̀ láṣẹ́rò l'Abẹ́òkúta tó dẹ̀ rí àìmọye ìrìn àjò ni mo ti bá Sheikh Farouk rìn tó já sí wípé ọlọ́run fún ara rẹ̀ ló dá mi padà sílé jẹ́ kí n fi mọ́tò yìí wọ̀n inú ààwẹ̀ báyìí níbi ọdún 10 sẹ́yìn wo mọ́tò tí mo fi wọ̀n yìí inú ilé mi ló wà ń gbà yẹn o gbà tó wà nínú ilé mi tó yẹ tí èmi bá ń tẹ̀lé Sheikh Farouk lọ sóde lọ béèrè lọ́wọ́ àwọn tí ó jà léfà wọn Sheikh Farouk máa ń pè mí ní pé Sákírù ibo ló wà máa ní mo wà l'Abẹ́òkúta gbé kan wá ná àwọn ọkọ̀ bọ̀gìnì òdeyá gbé kan wá ná àwọn ọkọ̀ bọ̀gìnì tó gbà mo lo mọ́tò bíi 4 sí 5 mo ní Infinity mo ní Murano mo ní Chrysler I'm talking about 15 years ago mo ní Chrysler ọ̀rọ̀ tí mò ń sọ gbogbo àwọn àléfà ló mọ̀ you understand ojú ọ̀nà tí mò ń tẹ̀lé Sheikh Farouk lọ láti àmbọ̀ láti sẹ́yìn ní Sheikh Farouk ní kí n gbé mọ́tò yẹn fún bàbá táwà wo mọ́tò yẹn ló parẹ́ tójú ọ̀nà yìí òun nìyí òun ló parẹ́ tójú ọ̀nà yìí bàbá kíní ẹ̀ ló yọ yẹn òun ló parẹ́ tójú ọ̀nà yìí mọ́tò jẹ́ kí n gbà yẹn mo fẹ́ ta mọ́tò yìí ní o òun lélẹ́yìí ó parẹ́ pápátá tójú ọ̀nà òun lélẹ́yìí mo fẹ́ ta mọ́tò yìí ní o ẹ pé kò ní nọ́mbà o mo fẹ́ ta fún àbókí kan mọ́tò 4.5 million naira nígbà yẹn àbókí yẹn ti deposit 2 million naira fún mi ó kù 2.5 million naira ni mo lọ gbé mọ́tò yìí lórí àtẹ ni mo gbé tẹ̀lé Sheikh Farouk èmi àti wọ́n jọ ń lọ báyìí à ń tẹná lọ ọjọ́ yẹn ni wọ́n ní Sàràkí ń bọ̀ ní tẹ̀wùsírì tí à ń tẹná lọ ṣó yẹ jẹ́ pé ojú ọ̀nà báyìí ni bàbá táwà Ismaila ló ba mọ́tò yìí jẹ́ sí títí di ní Sheikh Farouk máa bèrè mọ́ ìṣòro mọ́tò mi àmọ́ nígbà yẹn ìfẹ́ ta ní sí wọn ò jẹ́ ká ríro ó gbọ́ ìfẹ́ ta ní sí wọn á ríro torí àgbà pé a lọ fi ṣe ìdímọ́ ni ṣọ́lọ́run ò wá padà wá pa mí lẹ́rìn ṣòtìrí ọ̀rọ̀ tí ò ń sọ yẹn ìwọ ló fún ara ẹ ló ní ohun tó wà lẹ́mìí ẹgbẹ̀rún Sheikh Farouk ìwà tí Saheed Shittu kẹtorí ẹ̀ wá gbé wá sórí social media ọdún kẹfà rèé tí mo ti dá dúró ihun tó yà èmi àti Sheikh Farouk
ihun tó pa mí lẹ́kún lórí social media ni tẹ́ bá rí fídíò mi kan tí wọ́n máa ń ṣó tó máa ń pé ọ̀kan lọ́mọ ń sunkún ọ̀kan lọ́mọ ń sunkún ihun tí ó pa mí lẹ́kún ni ṣùgbọ́n tó pa mí lẹ́kún yẹn Ọlọ́run padà fi pa mí lẹ́rìn ẹnu mi ti tọrọ lénìí ṣùgbọ́n mi ò ní sọ ọ̀rọ̀ wàláhì tàlẹ́ ẹnu mi ti tọrọ ṣùgbọ́n àsìkò tí máa sọ̀rọ̀ ò tí ì tó tí bá máa sọ̀rọ̀ yín kọ́ lẹ máa fún mi nílé gòfà pé yá wá sọ̀rọ̀ because ọ̀rọ̀ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fi sínú inú tíra tí mò ń ṣe lọ́wọ́ àyàtúfi amẹ́ríkíyà tó ń gbà yẹn mo ń kọ tíra kan lọ́wọ́ mo ti fọ̀rọ̀ yẹn sínú ẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ wà lórí group gbogbo tó ń jẹ́ àlẹ́ worldwide gbogbo àlẹ́ worldwide ló ní voice yẹn lọ́wọ́ gbogbo àlẹ́ worldwide lọ́wọ́ orí group yẹn ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ so that ṣùgbọ́n ihun tó lọ́wọ́ ní kó yà wá yẹn ó dùn mí gan gbà yẹn lóòótọ́ tó pa mí lẹ́kún ṣùgbọ́n mo padà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tí n bá kúrò ń bẹ̀ Ọlọ́run lè má ní kí n rí ògo mi lò mo ṣe ń lò lọ́wọ́ yìí mo lè má rí lo torí pé kò sẹ́ni tó ń tẹ̀lé ṣé Faruq ní kíjẹ́ pa ń gbà yẹn tó lè ṣe ohun tá à ń ṣe yìí kò lè ṣe kò sínú ọmọ ṣé Faruq kan tó ń tẹ̀lé wọn tó máa ní kó fẹ́ ṣe ohun tí mò ń ṣe yìí gbólóhùn kan ni sàkírùn ọ̀dọ̀ ló ń ṣe lónìí nẹ́ẹ̀tì yẹn ń gbọ́dọ̀ rí ẹ́ ń bẹ̀ mọ́ amúrù ni ò gbọ́dọ̀ ṣe mọ́ nìyẹn ṣùgbọ́n gbà tọ́lọ́run ní kí n kó omi ṣógo mi ò tàn ṣùgbọ́n kí ni ọdún kò fẹ́ kó yé ẹ ní pé tọ́rọ̀ bá wà láàrin wa ọ̀tọ̀ nìyẹn ìwọ ló mọ tó wà láàrin ìwà àti wọn tó fi lọ gbérú ọ̀rọ̀ yìí jáde ìjọba ló bẹ́ẹ̀ nìyẹn so that ọ̀rọ̀ tẹ́ wá ń play lọ́jọ́ máa wá play lọ fún yín ìwọ ló mọ tó ń ṣẹlẹ̀ láàrin yín tó fi lọ dárúkọ ṣé Faruq o so that ìwọ ló ń bẹ ọ̀bẹ kẹ́ni ẹ́ ẹ jẹ́ n tún bẹ̀rẹ̀ bisimilayi ẹ gbọ́ o ọ̀bẹ kẹ́. ní wọ́n ń dún màwúrú màwúrú. ta ló ń dún màwúrú màwúrú. mọ́ bàbá mufti. ta ló ń dún màwúrú màwúrú mọ́ bàbá mufti. wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. ta ló ń sọ̀rọ̀ àdó. Ọlọ́run ní jó dáa fún ọ tó bá ti gbé jáde. àmín kún fáyẹ̀ kún torí mi ò sọ̀rọ̀ àdó ẹni tó ń sọ̀rọ̀ àdó tó fẹ́ fún ẹ lésì yìí máa gbọ́ o máa gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ àdó tó máa fún ẹ lésì yìí o máa gbọ́ ó yá bùlé pè. àdó jáde. bùlé pè. Ọlọ́run ní jó dáa fún ọ tó bá ti gbé jáde. káwọn àfa aládùn máa lu àdó àfa aládùn láti continue. tí bá dárúkọ àfa tó ń lu àdó Nàìjíríà fún yín tó wá fi àdó lù wọn ní jìbìtì ní Kòtónú àbí ní. ní wọ́n ń dún màhúrú màhúrú mọ́ bàbá mufti Ìlọrin. ọmọ yìí gángan. wípé yóò rọ àdó jáde. ó gángan ó dárúkọ bàbá ní bàbá. Ọlọ́run ní jó dáa fún ọ tó bá ti gbé jáde. ẹ̀rọ abáyìn ìkọ́nà ọmọlọ́rin ni o. ní sùúrù ṣé o mọ nǹkan tó ń pè lọ́rọ̀ yàtọ̀ sọ́rọ̀ ni ṣé o mọ̀ pé ẹ̀kọ́ mídíà yẹn máa ń kọ́ ni àní gbogbo ohun táwa gan ti ṣe kọjá ní mistake ìwé ọ̀gbọ̀dọ̀ fi ṣe wá mọ́ kí ló kọ́ mi pé àwọn àfáà méjì kan ń jà ìlàkùn àfáà kìíní Ìlọrin àfáà kejì Ìlọrin ni gbogbo wọn ní central command ńlọrin tí emir bá pé wọn sí lọ́wọ́ wọn yanjú ẹ̀ èwo ni tiwa central command wà nílọrin central command wà gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń sìn tọ́ba lọ́rin bá dá sí ń sìn tó bá parẹ́ ẹ̀ dákun èwo ní tèmi ṣọwá bíi pé mi wá gọ̀ bí ti yín tí tẹ́lẹ̀ èmi máa ń control ọpọlọ ṣẹ̀kiri tí bá ti jù ní lámbà báyìí ó máa fò jáde ni ẹ wá bẹ̀rẹ̀ lórí lámbà yẹn pé mi kémi jáde dey play má sọ̀rọ̀ lọ. gbogbo ohun tó fi dùnú kó jọ owó fẹ̀kún tà á dànù tó o bá yí bí ọ̀rọ̀ àdó yẹn jáde. àmín. ìkọ́nà wa ọmọlọ́rin ni o. àmín. báwo àmín. wọ́n ń polówó náà ni. ọmọlọ́rin ni o bàbá wa ní ìbò láṣìírí ọmọlọ́rin ni o nínú àwọn olóyè tó ń ṣe joyè ńlọrin ni o. ní wọ́n ń dún màhúrú màhúrú. ṣèdí bọ́. mọ́ bàbá mufti Ìlọrin wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé jáde. àmín. ìdè tẹ́gì ní ẹ̀ ìdè smoke igbó. ó gọ̀. gbogbo ohun tó fi dùnú kó jọ owó fẹ̀kún tà á dànù tó o bá gbé ọ̀rọ̀ àdó jáde. ó gọ̀ confam. àgbàfà yín lọrin ni o ti daniel. wàá rojọ́ ìgò explain. àfa sáramọ̀sádò àfa aládò. ní wọ́n ń dún màhúrú màhúrú. mọ́ta ni. mọ́ bàbá mufti Ìlọrin wípé òun ó gbé ọ̀rọ̀ àdó jáde.
Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé jáde. Àmín. Mo dẹ̀ lè dárúkọ wàláhì kò sí tó dì mí mú. Dárúkọ. Kò sí kankan tó dì mí mú. Dárúkọ. Mọ́ bàbá mufti Jẹ́ ń gbọ́. Ìlọrin. Àwọn náà jọ ń sọ ọ̀rẹ́ ni wọ́n o. Òun ó gbé ọ̀rọ̀ àdó jáde. Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé jáde. Gbogbo ohun tó o fi dùnú kó jọ owó fẹ̀kún tà á dànù tó o bá gbé ọ̀rọ̀ àdó yẹn jáde. Àláwọ̀ àmì o. Ẹ̀mí ò tẹ̀ sí ìjà. Wọ́n ń jẹ́ ní tẹ̀sí ni. Ó ti yá wọn ti wá. Àfa aládùn wa fọwọ́ gbá ẹbu wa tọ̀fẹ̀ ó wọnú ara. Àfa aládùn wa ni n tó kọ́ ń sìn báyìí ni pé a máa ráyè màálù báyìí àbí a máa ráyè àgbò báyìí. Àgbò 36 làfa aládùn fẹ́ gbà. Àgbò ìmẹ̀ 36 ìmẹ̀. Àfa aládùn ní fọwọ́ máa rà mẹ́ 36. Àfa aládùn wa ó gbá gbogbo àwọn èèyàn ní Togo. Ní wọ́n ń dún màkúrú mọ́ bàbá mufti Ìlọrin. Ẹ jọ̀ọ́ tó ń yé yín ṣá torí kò èmi ọ̀dà sáà ní ọ̀rọ̀ bọ̀bọ̀ àdó jáde. Ọlọ́run ní jó dáa fún ọ tó o bá ti gbé jáde. Gbogbo ohun tó o fi dùnú kó jọ owó fẹ̀kún tà á dànù tó o bá gbé ọ̀rọ̀ àdó yẹn jáde. Kọ́ntínú. Ó fi gbó lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Ṣé ká fún wọn lẹ̀? Bàbá ṣe ká fún wọn lẹ̀. Ẹ tún wá wòrán o. Àfa aládùn tún máa ń mú ìyàwó ẹ̀ káàkiri o. Sáàkì. Kókó kẹ́. Sáàkì. Ẹ̀rí tó jiná. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí yọ o. Bàbá wa bá ń bọ̀ o. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí yọ Sáàkì o. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ó ti yé mi tán pátápátá Ọlọ́run ní báyìí. jó dáa fún ọ tó o bá ti gbé jáde. Àmín. Mo dára. Àmín. Gbogbo ohun tó o fi dùnú kó jọ owó fẹ̀kún tà á dànù tó o bá gbé ọ̀rọ̀ àdó yẹn jáde. Àmín. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Náà. Yóò máa lẹ́yìn, yóò máa. Ìbéèrè mi wá ni wípé gbogbo àwa àfà nílùú Ìlọrin ẹ ti rí pé ọ̀rọ̀ yìí ń sìn ọ̀rọ̀ yóò dà wá láàmú mọ́ ọ̀rọ̀ yóò dà wá láàmú mọ́ di ó lè tì tó kù báyìí ni pé kí gbogbo Ìlọrin ẹ jẹ́ kí wọ́n ṣèpàdé ẹ jẹ́ kí wọ́n invite Sáàkì ẹ jẹ́ kó tọ̀ mọ́lẹ̀ sí fún wa báwo ló ṣe mọ ẹni tó ń pè láàfáà aládùn ìbéèrè mi nìyẹn mo ṣe ń béèrè pé ṣé lóòótọ́ láàfáà aládùn wà nílọrin ẹ jẹ́ kó sọ ẹni tó báwo ló ṣe mọ ẹni tí wọ́n ń pè láàfáà aládùn mo lérò pé kò ń dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ ó gẹ́ pé ọ̀rọ̀ yẹn lọ straight ó lọ straight so that Sáàkì ló máa sọ ibi tó ti gbọ́ ọ̀rọ̀ àfáà aládùn tó fi lọ ilé tiẹ̀ mọ́ bàbá Mufti mo ló máa sọ o torí pé Ṣèkíyù la gbọ́ tó ń sọ̀rọ̀ àfáà aládùn Ṣèkíyù ló ń sọ̀rọ̀ àfáà aládùn nídìí eléyìí àsè tí máa ṣe wọn rárẹ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Sáàkì ọjọ́ tí mo sọ fún bọ́ọ̀yì oníyàwó mẹ́ta ni pé ó máa ṣe ẹlẹ́yà bí eré bí àwàdà báyìí náà ni wàláì mo ti búra Sáàkì wà dẹ́wọ̀n wàláì wà dẹ́wọ̀n wà dé ẹ̀wọ̀n àfi tó bá proof kíní lókù ẹgbẹ́ wa pẹ̀lẹ́ rí ni o lẹ́yìn ẹni tí mo sọ pé ó sọ̀rọ̀ àdó yìí wàá dá orúkọ ẹni tó sọ̀rọ̀ bàbá Mufti tó dẹ̀ sọ pé tó dárúkọ ọ̀rọ̀ àdó ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ tọ́ níparí gbogbo àwa tí a kí wa fún tọjọ́ ìbí wa tí a ṣe gbẹ̀yìn jọ Tuesday gbogbo ìlà dúpẹ́ lọ́wọ́ yín àwọn tó post àwọn tó like àwọn tó comment àwọn tó share àwọn tó everybody kò ìlà kí kọ́lọ́hún kó máa fi lè ṣàṣemọ́ fún àwa náà Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá kò wọ́ta ilà abilà ilà azim nínú àwọn tí mo fún lówó níjọ́ birthday mi ẹnìkan wà tí account number ò correct ẹnìkan péré ló kù tí account number ẹ̀ tí ò correct ìjọ tẹ́niyẹn bá rí pé òun ò tí ì gbà owó kẹ́niyẹn kó pè mí àbí kó send message sí orí fóònù mi pẹ̀lú orúkọ ẹ̀ àti account number ẹ̀ ọlá kò wọ́ta ilà abilà ilà azim tọ́ ẹ jẹ́ kí n gba kọ́ọ̀lù díẹ̀
láàrin 15 minutes péré kí n tó máa lọ sí jímọ̀. +1 347 465 6509 ẹ jẹ́ ká pè wọlé +1 347 465 6509 ẹ jẹ́ ká pè wọlé. Kí ni àríwòye tí yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Alfa Alado. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Alájọ Kọlọmọ. Naam. Ọlọ́run nípa làákà yìí. Àmì àtẹ̀yìn náà. Alájọ Kọlọmọ. Tó bá ń ta oṣù ní ₦1, Ọlọ́run ní ẹrú rà. Allahumma àmín. Àpadà sí ibú, àpadà sí ìgbà, Ọlọ́run ní kí ó gbà yín. Allahumma àmín. Wàláhì tàlá, inú mi dùn ibi padà wá láàyè. Alhamdulillah. Ẹni Ọlọ́run má jẹ́ kó ṣe òtáyàn. Èṣù ò dáa. Bóyá 5,000 tí wọ́n bọ̀ yẹn fún wọn yóò bòlòbòlò kó wá mọ tó ń ṣe mọ́. Bẹ́ẹ̀ni. Àdìbò tó kọ́ àbọ̀ yìí ní ẹnìkan òun gbàgbé ọmọ Ìlọrin yẹn náà. At least àwọn tí wọ́n ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Ó kì í ní tiẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀san orí fún wọn lélẹ̀. Ó ní wá ní máa gbọ́dọ̀ fi àjẹ́ wọ́n kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀. Tó tó ti bá ti pọ̀ jù. Wọ́n máa fún yẹn ní tókì mọ́ni ó kàn tí ò tó ọmọ ní. Ẹnìkan lè gbà tọ́jọ́ ìyàbá tó ni. Tọ́jọ́ ìyàbá ti tó ní wọ́n lè gbà. Àbá ẹ wọ́n ṣe bálabàlá bí fáńbẹ̀ tó já. Àbínà. Aláàjì bí mo ń gbádùn yín gan mo mọ aláàjì Ọlọ́run nípa yín fún mi báyìí o. Àmín. Ọlọ́run nípa yín báyìí o. Yẹ̀yẹ́ táwọn ọ̀tá iná táwọn ọ̀tá ń dá àwọn ara wọn ló fara lù ú Ọlọ́run ní jẹ́ ẹsẹ̀ ìlú láyé àtẹ̀yìn àtọmọ yín àtàyà yín. Allahumma àmín. Ìṣèlú kùtù ayé. Àmín. Ìṣèlú kùtù báyìí. Ti kó sí. Ẹni tó ràn gan wọn ò bí dá kó fèsì mi. Ẹni tó ránṣẹ́. Ó ṣe ṣe bálabàlá. Jazakumullahu khairan. Allahumma àmín. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣe gan. Ẹni tó rán ẹ̀ṣẹ̀ gan, òun gan mọ̀ pé òun gbá lórí mi gan. Òun gbá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Kí dáadáa ni ọ̀rẹ́ mi. Àdúpẹ́ ẹkú náwó ọjọ́. Alhamdulillah. Number 1 nǹkan tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run àdúgbò máa dúró sí i. Ó ní nínú oṣù Ramadan, Ọlọ́run máa ṣílẹ̀kùn àlùjọ náà, á wá de èṣù mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí èṣù ilé ayé tọ́lọ́run jẹ́ kẹ́ bá rí de mọ́lẹ̀ oníṣẹ́ tí ó ṣe tán. Àdúpẹ́ gbogbo mùsùlùmí ayé ló ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àti bàbá tí ó gba àti gbogbo àwọn tó ṣe because peace wà nínú Ramadan yìí. Wàláì tàláì. Agbọ́wàsí lọ́dún yìí o, wàláì agbọ́wàsí. Àmúdẹ̀ tí wọ́n ń sọ gbogbo àwọn tó ń tẹ̀lé bọ́ wọn ní láti wà kẹ́fù. Ẹ bá rí òun ló ń fàjà láàrin mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe, mùsùlùmí àti Christian. Ẹ rí pé kò sí pé àwọn ọmọ oníṣẹ̀ṣe wọ́n wá fún àwọn mùsùlùmí àwọn fíhàn. Everybody ń ṣe tiẹ̀ lọ́lọ́tọ̀ tó ní bàbá tí ó gbàgbọ́ jẹ́ tó ń sọ ni pé peaceful coexistence of the three religions in Nigeria. Bàbá tí ó gbàgbọ́ tó sì bá ń wáyé bá ń jáde táyọ̀ bá ti jáde Ọlọ́run ní jẹ́ kó mú ìṣó. Allahumma àmín. Ọlọ́run ọmọkan ní ìfà àgbàdo Ramadan yìí. Ẹ bá rí èṣù yẹn dì mọ́lẹ̀ gan-an. Alhamdulillah. Bàbá tí ó gbàgbọ́ máa ń sọ pé. Bó tiẹ̀ pé èṣù yẹn wá ọgbọ̀n láti já ó ṣàn jábẹ́rẹ́ wàhálà tiẹ̀ nìyẹn tó bá bí bàbá ẹ̀ dákó dárúkọ. Ó dárúkọ torí àwa ò fọ́ fún ẹ ò bá máa ṣe gbogbo ò bá máa dárúkọ lágbájá gbogbo orúkọ yẹn kò kàn wá omi tó ń jẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́n kankan àgbọn kankan. Wọ́n ń bọ̀ lamẹ́ríkà pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ọmọ àdọ́dọ̀ yín náà má wọrí. Now Mudiru sọ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ pé ọ̀sán máa dòru. Mudiru pọ̀ ọ̀sán máa dòru ní on the 8th. Ṣé mo kọ́ ọ̀sán tó máa dòru ìbàbá kí ó gba góòlù kọ́kọ́ sọ̀rọ̀ yẹn fún mi. Ipe ọ̀sán máa dòru lọ́n the 8th. Ó kún nǹkan tí bàbá gan fi ń bọ̀ lamẹ́ríkà pé ọ̀sán tó fẹ́ dòru yẹn sàmà lẹ́kọ̀ọ́ jẹ ní sùúrù. Ọ̀sán tó fẹ́ dòru yẹn o bàbá náà fẹ́ kó bá àwọn lamẹ́ríkà. Wàá sáré jẹ́ ó dàn. Ọ̀sán tó fẹ́ dòru yẹn bàbá fẹ́ kó bá àwọn lamẹ́ríkà. Tẹ́ bá lọ wo right up yìí right up yẹn dà ń bọ̀. Right up kan wà lẹ́kẹ́ bàbá kí ó gba góòlù sẹ́ǹdì sí mi. Mò ń bọ̀. Bàbá kí ó gba góòlù sẹ́ǹdì right up kan sí mi. Ní àwọn ìlú tí yes òun lélẹ̀. Ní àwọn ìlú tí ọ̀sán ti máa di òru òun lélẹ̀. Àwọn lélẹ̀ àwọn ọ̀sán. L'Amẹ́ríkà ló ti máa dòru. Ihun tí Mudiru sọ Mudiru correct. Òun lélẹ̀ tẹ́ bá lọ wò ó máa dòru ní Indianapolis, Ohio, ó máa dòru ní Pennsylvania, New York,
àwọn ìlú yẹn wọ́n kọ́ mo ti máa post àtòrí péjì mi wọ́n kọ́ síbẹ̀ rẹpẹtẹ ní bàbá sọ pé àwọn fẹ́ wà lamẹ́ríkà lásìkò yẹn so àwọn fẹ́ kó ṣojú àwọn so that bàbá Mudiru wa tó padà wá sọ mọ̀ pé àwọn bàbá yìí gbá rìsáàṣì gan-an àmọ́ òpònú ara tiẹ̀ nígbà tí ò mọ ohun tó ń pè bẹ́ẹ̀ nígbà tí ò lè gbá rìsáàṣì kò nílò àkáyè kankan ó fò bọ́ta ó ní wọ́n sọ̀rọ̀ kọ́ńtọ́ǹtì wọ́n sọ̀rọ̀ kíní kọ́ńtọ́ǹtì ọ̀dẹ ní sáàmù àlékún jàre. tọ gbogbo ayé ń gbọ́ yín. ẹ lọ tún gbọ́. àwọn ọlọ́run ṣàǹṣẹ́ rí ajé ọ̀pọ̀lọmọ. naam. ohun tó ṣẹlẹ̀ ní everybody mọ̀. bí sákì ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ ò tiẹ̀ sọ everybody mọ̀ ohun tí ń ṣẹlẹ̀. àdúrà gbogbo àwa mùsùlùmí ni pé kọ́lọ́n sábà wa dá ẹ̀mí bàbá Mudiru sí kọ́lọ́n. Allahumma amin. gbogbo àwọn tí wọ́n ro kúrò wọn. màá pòsì ẹ̀ màá bá yín pòsì ẹ̀ lágbọ́dọ̀ báyìí tán màá pòsì ẹ̀. Mudiru máa fi wọ́n máa lù gbà lọ ni. Allahumma amin. gbogbo tó ṣẹlẹ̀ àti gbogbo èyí tí wọ́n ń sọ láyé wọn lọ́n pé ẹ má bú sáájú ìsìn náà ṣẹ̀mọ́ pé ká má bú sáájú. kódà ẹni sùúrù ẹjẹ táyé clear kan wá ń gbé ọ̀rọ̀ Mufuti ipe bóyá Mudiru ló ń bá wí Mufuti gan mọ̀ kí Mudiru ò bá wá ọ̀hún bú sáàbí láéláé Mufuti gan mọ̀ kí Mudiru ò bú sáàbí. àwọn mùnáfìkì ń bẹ nínú àwọn sàábé. àbí náà. nínú kò sí organisation ṣe máa wà tẹ́ pé kò ní sí mùnáfìkì nínú àwọn èèyàn tó ń bá yàn ṣiṣẹ́. so gbogbo ẹ̀ ló clear ìyẹn ò sì dá Mudiru dúró kò wọ́ọ̀rì tí ẹ̀ ń ṣe tiẹ̀ lọ ni. gbogbo nǹkan tí wọ́n ti ẹ̀ wá rò wípé Mudiru tún lè máa sọ tó tún lè máa rántí. àfi wípé bàbá yẹn àbí pé wọ́n lọ gba wáàyí lórí sickness wọn yẹn ni wọ́n lọ gba wáàyí lọ́dún yìí ni wọ́n kàn ń dálẹ̀ ni wọ́n kàn ń dálẹ̀ ni. mo lẹ́kẹ̀yàn níjọ̀gbọ̀n lórí mímọ́. ọ̀nà wọ́n dára wọn lójú ni tẹ́lẹ̀ bí èèyàn bá dára ẹ̀ lójú èèyàn kan ló máa control ẹ̀ ìwọ ló máa control àwọn èèyàn ẹ wo Saheed ìwé ṣèkí yẹn sìn tí bá bẹ jù ńlá ń bà ń sìn mọ nǹkan tí máa sọ bí wàá ti lè kọ nǹkan sìn láǹbà yìí bá jù pọn kan báyìí ó máa fò bọ́ta ó máa tún kọlu báàbò àyà ni gbogbo tó ti fẹ́ nu kọ́ pátá èmi ni mo fún ní legova èmi ni mo nígbà tó sọ bàbá Muyideen Bello èmi mo fún legova gbàdúrà sọ̀rọ̀ ìmọ̀ọ́mù lọ́rin èmi ni gbàdúrà sọ̀rọ̀ ọba lọ́rin èmi mo fún legova ó máa rọ́ọ̀lù báàbò àyà náà bí ìyá ẹ̀dá èmi lè fẹ́ dẹ trap lẹ́fun mo jájú yìí lọ ẹ wọ́n ń gbé kọ́ọ̀lù mi jàre ẹ ṣe jàre. Allahumma amin. ó tẹ̀ tí ń gbà báyọ̀ kan lè bọ́ta mọ́ ni ẹ ń gbé kọ́ọ̀lù méjì sí jàre tọ́ ẹ jáde kí n gbé kọ́ọ̀lù míì sí. ìyẹn ọ̀dẹ̀ nìyẹn tiẹ̀ wọ́n máa ṣe nìyẹn òyìn ti rọ́ọ̀lù o Taki go explain tire o ó ti rọ́ọ̀lù o ó ti rọ́ọ̀lù o èmi ò mọ̀ ń pa ọ̀rọ̀ Alfa Alado ìwọ ló mọ ọ̀rọ̀ Alfa Alado ó ti rọ́ọ̀lù gidi gan big time ọ̀dẹ̀ ní àṣẹ ló máa ṣe wọn rárẹ̀ àṣẹ ló máa ṣe wọn rárẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam warahmatullahi wabarakatuh. Kòwé mọ́ṣá aládàbàràkà láò ọ̀rọ̀ mẹ́ta mo fẹ́ sọ nínú tó wà lẹ́yìn. Kíákíá. Ṣèkírù máa ń pèrè ní ìjayà. Ó ti fọ́. Ṣáàkìtẹ̀ ti ṣàlùjì ẹ̀ pé tó o bá ti sọ̀rọ̀ yẹn kò ní dáa fún kó bọ́ síta kó wá bọ̀kọ̀ mú ọkọ lòun kó wá ṣàlàyé fún ẹ ní Alfa Alado yẹn. Ó lóun náà rí lọ́wọ́ ó lóun mú àfa yẹn kó sọ tó bá bí bàbá ẹ̀dá èmi ò kó sọ ọmọ tó jẹ́ wọ́n rẹ̀. Àdìsákìtẹ̀ ti ṣàlùjì ẹ̀. Àbí náà. Tó o bá sọ kò ní dáa fún kò ní dèrè fún ẹ̀ kó bọ́ síta kó wá sọ nítorí pé kí ni ó ti máa ń sọ àwọn ọkọ báyìí ti pẹ́ ọdún tó fẹ́ sọ̀rọ̀ ṣe gádàmù àtàwọn ẹlẹ́bọ ó dárúkọ tó bá lè dárúkọ eléyìí ayé pé kì í ṣèjáyà. Ó ti fọ́. Ayébára ní kó yọjú sí kóòtù. Àkódà ẹ jẹ́ ní tiẹ̀ sọ kinní kan fún yín ẹni kó fún wa ní update ń pọ̀rọ̀ kóòtù Ọ̀fà kí ló update kóòtù Ọ̀fà ẹni kó fún wa lọ́pdéètì on the 11 kí ló ṣẹlẹ̀ on the 11 ó ti lulẹ̀ kódà àwọn ò ní pariwo ni kódà ẹ jẹ́ ń já yín tán kóòtù èmi àti gbogbo wọn àwọn mọ́kànlá tí mo sùn ọjọ́ Monday la lọ kóòtù gbogbo wọn wá ẹnìkan péré ló wá nu wọn ẹnìkan tó dẹ̀ wá kẹ̀kẹ́ ó wà on behalf ara ẹ̀ ni gbogbo yòókù àwọn tó kù sá lọ ni ó jura wọn lọ. kéèsì òun àti àfáwà áàbù gan
kéèsì wọn àtàfà wàhábù ìjẹta ni wọ́n ṣe kò yọjú sí kóòtù wọ́n má bọ̀ ń kóòtù wá ti bí bàbá ẹ̀ dá kò lè yọjú sí kóòtù ó kàn ń tọ́ ọ̀yìn ni ó kàn ń dọ́gbọ́n gbowó lọ́wọ́ Don Didi ni ẹni sùúrù Don Didi ló ń gbowó lọ́wọ́ àṣírí ẹ̀ ti tú ọwọ́ Don Didi ló ti ń gbowó ìyẹn kékeré àti já sí iṣẹ́ tó ń ṣe àti mọ̀ṣẹ́ tó ń ṣe àwọn ọmọ tó máa ń fi kan gbà kan yẹn ni àti mọ̀ òun ni ó kàn gbowó lọ́wọ́ yẹn ni wà láìtàláì ó kàn gbowó lọ́wọ́ yẹn ṣeré ni oṣù Ibrahim mi ò lè dá ọ̀tún ẹ̀ ò bí ó ti lè yín òkú fún yẹn ìgbà pé yẹn náà òun àti bàbá ẹ̀ lẹ́bọ ni wọ́n bá lè yín òkú ṣe ní ṣe lára wọn. wo tó bá ti bí ẹ̀dá Don Didi Táíwò Ọlábọ̀dé ní UK tó bá ti bí ẹ̀dá máa bọ̀ Nàìjíríà tó bá ti bí ẹ̀dá tó bá bí bàbá ẹ̀ tó kú dànù yẹn tó yẹ tó bá ti bí ẹ̀dá máa bọ̀ Nàìjíríà tó gbọ́ wàá fún ilẹ̀ ẹ jẹ́ pé kọ́ọ̀lù mi jàre àmọ́ ẹ ń gbé kọ́ọ̀lù kan sí àmọ́ Gíwá Sàmọ́ Sáńgbùdù ló ń sọ̀rọ̀ gbogbo yín màá lé yín lérè màá lé gbóyin lérè ẹ má wọrí èbí kéèsì pé ẹ wá àtáàkì mi ní zone 2 ẹ wá àtáàkì mi ní airport ó ti sọ lẹ́nì ó sọ wípé àwọn ọlọ́pàá ló ń wá mi àwọn ọlọ́pàá tó ń wá mi yẹn wọ́n ti pè wọ́n lé ẹjọ́ ọlọ́pàá tó ń wá mi wọ́n ti ní kán wá lé ẹjọ́ wọ́n máa sọ ohun tí mo ṣe tó fi ń wá mi tó fi wá àtáàkì mi kíní kan immigration wọ́n ti pè wọ́n lé ẹjọ́ ẹ mọ̀ pé ó rọ̀ wá lọ́rùn jura wa lọ ẹ wo ẹ jẹ́ kí n round-up jàre subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ma salam wa ila liqa dabo.